nǹkan tí ẹ sọ tí wọ́n sọ pé Allah kì í ṣe Ọlọ́run, mo wá ń béèrè pé kí ni Ọlọ́run ní Arabic language, question tí fẹ́ béèrè ni. All right. Ẹ ṣeun. Gẹ́gẹ́ bí torí pé confusion lásán nígbà àwọn ọ̀rọ̀ yẹn ní pé bóyá wọ́n máa ń change orúkọ àbí kinní kan. So ìdáhùn ni pé kò sí nǹkan tó ń jẹ́ Ọlọ́run nílẹ̀ Lárúbáwá gẹ́gẹ́ bí ṣẹ́rí orúkọ mi tí mò ń jẹ́ ṣẹ́rí orúkọ tí mò ń jẹ́ ṣẹ́rí Adélékè. Ṣé àmọ̀ pé tẹ bá kò ní tí bá kò níbi tí mo wà ní Nàìjíríà tí mo wà tí bá lọ sí ìlú bòmí ṣé orúkọ Adélékè yẹn ṣé wọ́n máa yí padà sí Mohammed. So tó túmọ̀ sí pé tí bá lọ sílẹ̀ China náà mi ní di Jet Li. So orúkọ tẹ́ ń wò yẹ wọn kì í yí padà ó yé yín. So tí ó túmọ̀ sí pé orúkọ tí Allah ń jẹ́ náà kò ṣeé yí padà. Tẹ́ bá dẹ̀ go through àwọn Quran verses ẹ máa rí pé always all the time nǹkan tí wọ́n máa reference náà ni Allah. Ẹ máa rí pé wọ́n change Allah yẹn gan sí God. Tẹ́ bá máa ń pay attention sí most of àwọn nǹkan yẹn torí pé ọ̀tọ̀ náà tún ni God ọ̀tọ̀ náà ni Allah. You understand? So language tàwọn English làwọn fi sọ pé ẹni táwọn nígbàgbọ́ nínú ẹ̀ òun ni God. Nídìrí àwọn Lárúbáwá ni Allah. Ṣùgbọ́n àwọn méjèèjì yẹ wọ́n ṣe ìkan náà torí pé kí ni tá bá fẹ́ mọ bóyá nǹkan méjì bóyá ó jọra wọn ìṣesí àwọn méjèèjì tó ṣe àpèjúwe àwọn méjèèjì ní pé báyìí òun lè fi máa mọ̀ bóyá similarity ní pé ṣé kankan náà ni wọ́n. You understand? So based on pé ṣé A àti B ṣé nǹkan náà ṣé bákan kan náà ni wọ́n ṣe jọ gùn ṣé bákan kan náà ni wọ́n ṣe jọ pupa ṣé bákan kan náà ni ìsọ̀rọ̀ sí wọn gbogbo àwọn nǹkan yẹn lè máa wò ó ti yé yín ẹ máa wo gbogbo characteristics yẹ so ẹ máa wo similarities yẹ gbogbo nǹkan yẹn lè máa ní láti kọ́kọ́ wò before kẹ́ tó lè agree pé nǹkan méjèèjì yìí o nǹkan náà ni ṣé ó ti yé yín báyẹn. nǹkan tó ń sọ yé mi sọ pé Allah lọ́lọ́run nǹkan tí mo sọ kọ́ ni nǹkan tí mo sọ ni pé for example Ọlọ́run nílẹ̀ Yorùbá òun náà ni same person as God àbí. No. Ok Ọlọ́run kọ́ ni God. Ọlọ́run náà kọ́ ni God. mo ti gbà àkọ́tẹ́ ìsọ ìgbà tó bá yẹ kó Ọlọ́run kọ́ ni God. So bó ṣe jẹ́ nìyẹn so ok tọ́lá àpẹ́ nìkan bẹ́ sọ̀rọ̀ alright so bí nǹkan yẹn bó ṣe jẹ́ nìyẹn so bẹ́ẹ̀ ṣe wà nínú Islam yẹn so kí ni nǹkan tẹ́ rí nínú Islam yẹn tẹ́ fi wò pé ẹ̀sìn yìí da ẹ̀sìn tó yẹ kí ẹ máa tẹ̀lé ni kẹ̀kàn fún wa ní nǹkan márùn pé Muhammad ló mú nǹkan yìí wáyé fún náà fọ Muhammad o ilé ayé yìí kò bá ti dórí kodo nǹkan dáadáa márùn yẹn kàn lé fún wa. mi lè dáhùn question kò dáadáa márùn yẹn but tẹ́ bá wọ́n pé kí n dáhùn reason tí mo ṣe ń ṣe Islam mo lè dáhùn ẹ̀. ó yá ẹ fún wa reason. Islam ni pé aláwọ̀kọ́ wọn bí mi síbẹ̀ ẹlẹ́ẹ̀kejì ìgbà tí mo máa gbọ́njú ẹ̀sìn tí mo gbọ́njú mọ̀ ní Islam Christianity àti ẹ̀sìn ní ìmọ̀dá ìṣẹ̀ṣe is the right word for it àwọn ẹ̀sìn tí mo bá gbọ́njú bá nìyẹn so ìgbà tí mo dẹ̀ máa ṣe get understanding lórí mẹ́tẹ̀ẹ̀ta I prefer Islam to others so ní ìtumọ̀ yìí ń ṣe nìyẹn. ṣe mo like ìdáhùn yín yẹ so tó túmọ̀ sí pé táyà pé ibòmíràn ni wọ́n bá bí yín sí bí àwọn ti Japan bí Shintoism yẹn náà ẹ máa practice without even ẹ sọ pé ti ṣe check-ins yẹn náà lára àwọn check-ins tẹ́ ṣe yẹ ṣe understand ẹ kàn fún mi ní nǹkan bíi 2-3 nínú check-ins tẹ́ ti ṣe yẹ tẹ́ fi wò pé Islam yìí náà ló yẹ kí n máa practice ẹ ti sọ pé wọ́n bí yín síbẹ̀ ni mi kò sí problem níbi bẹ̀ yẹ ṣe understand but out of your check-ins pé ti check Christianity ẹ ti sọ pé ti check ilé ti check yẹn náà àti Islam so kí ni nǹkan tẹ àwọn nǹkan tẹ check yẹ tẹ́ fi wò pé ẹ̀sìn yìí Muhammadu good teacher ni ẹ jẹ́ kí n tẹ̀lé. ok lára àwọn findings tí mo ṣe ni pé mo rí pé àwọn teaching Islam ó máa ń wà logical ẹ mọ̀ pé tó bá bẹ̀rẹ̀ sí Nàìjíríà bí ọba ń dàgbà Islam àti Christianity náà ló máa ní knowledge ẹ̀jù so gbà tí mo compare méjì mo rí pé àwọn teaching Islam ó máa ń wà logical compared to àwọn teaching Christianity teaching Christianity is always based on faith while Islam is always logical so lára àwọn tí mo dẹ̀ rí ni pé Islam ó kọ́ wa bá yẹn sin Ọlọ́run tó ní tẹ́ bá fẹ́ sin Ọlọ́run tó ní ẹ̀ máa kí wọn fọ́lọ́run. mo ti sọ fún yín lẹ́ẹ̀kan pé Allah kọ́ lọ́lọ́run. Allah ẹ̀ máa bẹ́ẹ̀ easy láti change fún mi bẹ́ẹ̀ díẹ̀ tí ó máa kó sí mi lẹ́nu. ẹ máa sọ̀rọ̀. so ó kọ́ wa pé tá a bá fẹ́ sin Allah ó kọ́ wa bá yẹn sin Allah then until ìsìn ìfẹ́yìn sọ fún mi pé Allah kọ́ lọ́lọ́run right from ìgbà tó ti bí mi títí di alẹ́ ìfẹ́yìn iṣẹ́ ìsọ fún mi my own belief is that Allah kọ́ náà lọ́lọ́run so nǹkan tẹ́mi belief ni pé wọ́n kọ́ mi bó ṣe ń sin Ọlọ́run so mo dẹ̀ ń sin Ọlọ́run nílànà tó fi kọ́ wa. nítorí pé sọ̀rọ̀ nǹkan tó wà lọ́jíkà yẹ ó wù mí kí n lọ síbi àwọn logical something tó wà
but mi rò pé mo ní verse logical kìíní kankan ni bàbá humanity bóyá ẹ bá lè bá mi paste verse contradiction méjì yẹ so torí mo rí pé wọ́n máa like logic so kí tó di pé wọ́n bá mi paste verse yẹ so ẹni tó mú Islam wá tó jẹ́ Muhammad ṣe mọ̀ pé òun ló mú wá. ṣe dẹ̀ mọ̀ pé Quran verse kan wà nínú Quran tó sọ pé Muhammad ni ẹni tó dára jù tá a gbọ́dọ̀ wù láwòkọ́ṣe. bẹ́ẹ̀. so tó túmọ̀ sí pé bẹ́ẹ̀ ṣe ń ṣe Islam yẹ Muhammad gangan ó ní ẹni tẹ́ ń wù láwòkọ́ṣe. bẹ́ẹ̀. ok so Muhammad yẹ ṣebí ẹ mọ̀ pé adigunjalè ni. mi mọ̀ pé adigunjalè ni orí péjì mo ti máa ń gbọ́ pé ó jẹ́ bàtà pupa. ok gbàtẹ́ wàá gbọ́ yẹn náà ó dẹ̀ sì wò pé still náà mo lè fa adigunjalè ṣàríkọ́ṣe náà why not ẹ dẹ̀ sì ń tẹ̀lé náà. ìgbà tí mo gbọ́ pé lórí péjì tó jẹ́ bàtà pupa mi wà vals mi ní vals wọn lè nípa Islamic religion ẹni tí mi bá gbọ́ máa ń lo ChatGPT àti Google fi ṣe findings mi so mo ṣe findings mi online explanation tí mo lè rí online ni pé wọ́n lọ jagun a red velvet was missing lára àwọn tó wà lọ jagun yẹn wá sọ wípé Muhammad ló máa mú at the end of the day bóyá Ọlọ́run wá sọ ní ìwọ́n tí dáadáa bóyá Ọlọ́run wá sọ sí àkàlẹ̀ àbí wọ́n lè tààrí pé òun ṣe òun ló mú ṣá but at the end of the day there was clarity that it was not the one that stole it so nǹkan tí mo kà online nìyẹn wọ́n dẹ̀ fi reference àwọn ilé yẹn ìgbà tí mò ń kà. ok bọ̀ ṣé tí èèyàn tí ó bá kí ń ja olè tẹ́lẹ̀ ṣé wọ́n lè fò lè lọ. bẹ́ẹ̀ bí mo sọ tẹ́lẹ̀ my own belief is always based on logic kò sí evidence tó jalè rí fún nǹkan tí mo kà evidence tó wọ́n fi lọ kò sí evidence tó jalè rí. bọ̀ ṣé ẹ mọ̀ pé tí yóò bá kí ń jalè tẹ́lẹ̀ wọn kàn lè fi olè lọ ń pé ọ̀gá adé àṣemáadé bẹ̀ bóyá ó ti máa ń jalè tẹ́lẹ̀ o bọ̀ ṣé ẹ mọ̀ pé tí báyìí kó bá ti ń jalè tẹ́lẹ̀ wọn kàn lè sọ pé Muhammadu ń jalè. based on assumption tí bá rí evidence tó jalè rí màá bí nǹkan ti jalè rí bọ̀ mi kì í assume nǹkan pé ok tó bí wọ́n fi lè lọ mo assume kò ti jalè rí mi kì í ṣe bẹ́ẹ̀. I'm at the evidence yẹn náà nísìn but this same Muhammad ṣé ẹ mọ̀ pé pátápátá tó jí níjọ́ kìtà tí ó wà ní ìwé Quran nìyẹn pé ó jí níjọ́ kìnìún àná ṣé ẹ mọ̀ pé wọ́n padà sin aṣọ yẹn mà bẹ́ẹ̀ ẹ ṣe research yẹn débẹ̀. gbogbo ẹ̀ náà lórí péjì mo lè ṣe finding wọ́n dẹ̀ kún ní reference ìgbà tí mo kà online wọ́n ní pé ó ní red robe tó máa ń láì bóyá red ní aláṣọ red kan tó máa ń láì tó máa ń wà pẹ̀lú ìgbà tó fẹ́ sí òun ni wọ́n dé lọ́nìkọ́ sí wọn kò ṣe red velvet tó jí lọ sí wọn ó ní personal red cloth tó máa ń láì tó máa bọ̀ òun lọ sí wọn òun ṣe red velvet. ok ǹtẹ́ sọ pé tó láyè kìí ṣe ẹlẹ́rìí fún un. mo lè tẹ́sí ChatGPT kì í tẹ́sí Google ó máa gbé reference. ẹ máa tẹ̀ so ẹ mú ẹ̀rí ibi tó wà wá pé Muhammadu ní aṣọ pupa kan tó nífẹ̀ẹ́ sí tó máa ń ṣe bọ̀ ká tó lọ sí ibi ibẹ̀ yẹ torí pé mo sọ pé tí ó bá yẹ pé èèyàn kàn dédé pé bóyá èèyàn máa ń ja olè so ṣé ẹ mọ̀ nípa ogun Bádírì tí wọ́n sọ pé wọ́n máa ń pè ní ogun Bádírì. bẹ́ẹ̀ ni gbọ́n pa ogun Bádírì. ṣé ẹ mọ̀ pé ogun Bádírì yẹ ṣé ẹ mọ̀ pé ìdígunjalè ni. sẹ́rí ọ̀rọ̀ tí mo sọ ìmúlẹ̀ bẹ́ẹ̀ yẹn ìgbèjì mi bọ̀ tábà ní ká wọnú ẹ̀ ó láwọn èèyàn kan ní gúúpù yìí wọn ò ní jẹ́ kí n sọ̀rọ̀ wọn máa sáré máa bèèrè. látàrọ anybody ò takò yín náà ẹjọ́ ń dialogue ni nobody has ẹ ṣe so ogun Bádírì according to understanding tèmi ìgbà táwọn ọ̀nà bí fẹ́ kúrò ní Mẹ́kà wọn ò jẹ́ kí olówó inú wọn ò jẹ́ kó fún nǹkan gbogbo wọn fi sá lọ Mẹ̀dínà so bàtà bá sá lọ Mẹ̀dínà wọ́n wá gbọ́ pé lára àwọn ará Kùrẹ́ṣì tó jẹ àwọn property wọn mọ́lẹ̀ ní Mẹ́kà wọ́n gbọ́ pé ìyẹn fẹ́ kọjá pẹ̀lú àwọn caravan ẹ̀ so wọ́n dẹ̀ pé opportunity láti improve lára àwọn nǹkan àwọn tó jẹ mọ́lẹ̀ gbàtọ́lé àwọn kan ní Mẹ́kà so lọ́ fi lọ attack láti gba àwọn nǹkan wọn padà so during that time it was a normal practice in those days nǹkan tó máa ń ṣe tó máa láyé ìgbà yẹn ni ó yẹ yìí so ìyẹn ò ní pẹ̀lú religion àbí tó wọ́n jẹ́ ànọ́bì it was a normal practice in that era. okay so ẹ máa gbọ́ ṣe rí nǹkan tẹ́yìn kan sọ yẹ ìròrí lásán nìyẹn kò sí ẹ̀rí kankan fún yẹ ìròrí àwọn àfáà lè kí oyin tẹ́kàn sọ fún yín bí láti justify nǹkan tó ṣẹlẹ̀ so àkọ́kọ́ náà Muhammadu kò yí ṣe olówó tálíkà ni gbogbo yẹn ló mọ̀ so kárí jáde fún ẹ máa gbọ́ so kò kí ń ṣe olówó tálíkà ni so kò dẹ̀ ní nǹkan kankan táwọn tó tẹ̀lé tí wọ́n jọ ní ṣe understand so Bádírì wọn kàn gba justify fún nítorí pé jẹ́ mùsùlùmí ni tábà wọnú ìtàbà lọ ka ogun Bádírì àti kárí tábà lọ kà á so wọ́n dá àwọn Kùrẹ́ṣì lọ́nà ni
kì í dẹ̀ ṣe ẹrù àwọn kì í ṣe ẹrù tó ń kó bọ̀ láti inú Mẹ́kà tí Muhammadu ti kú o. Ṣé ti yé yín? Kì í ṣe ẹrù tó ń kó bọ̀, ẹrù àwọn tí wọ́n lọ rà tí wọ́n ń kó bọ̀ ní kọ̀ńténà bí kéèyàn máa gbé nǹkan bọ̀ láti ibì kan, so kì í ṣe ẹrù tí Muhammadu lẹ́rù tẹ́ bá kí wọ́n sọ pé nǹkan kìíní kan, so justification nǹkan tó yẹn sọ yẹ, so ti yé yín. So nísìnyí báyìí according to that Badiri kò ní ogun Badiri yẹn náà ni Muhammadu ti jẹ́ pátápátá ń sọ̀rọ̀ rẹ̀ yìí ń kó jalè. According to story tẹ́ ẹ sọ yẹn wọ́n lè fàyè pé kò jalè. Okay, so ẹ sáré lo ChatGPT yẹ, so ẹ mú wá níbi tí àdìtì tó sọ pé àbí Kùránì tó sọ yìí pé aṣọ pupa tí wọ́n sì máa ń Muhammadu yẹ pátá yẹ ń pé lára àwọn aṣọ rẹ̀ kan tí ó fàyìn tó fi pamọ́ ni tó máa ń lò. Mi ò rí àti bá fẹ́ bọ́ sí another page ó lè yọ mí bọ́ jẹ́ kí n ṣe àyẹ̀wò. So ìgbà tí mo lọ check in sí kò sí aṣọ pupa náà aṣọ tó fi sí aṣọ mẹ́ta ló fi sí kò sí aṣọ pupa ń bẹ̀. So tẹ bá lè fún mi ní bóyá page yìí ti rí pé wọ́n fi aṣọ pupa tó jí yẹn wọ́n fi wọ́n sí mi. ẹ̀rí tẹ ẹ̀yin òkàlà rí ẹ̀rí tẹ lọ mú wálẹ̀ kan yàbí. Mo try láti lọ wá findings nípa ẹ̀. So one there is no evidence that he was buried with any stolen red velvet. Wọ́n dẹ̀ mú sọ Buhari ibi táyì ṣàti sọ àwọn aṣọ tó sí aṣọ mẹ́ta ló fi sí wọ́n ní kò sí aṣọ pupa náà àwọn aṣọ tó fi sí. Mo ti type ẹ̀ sí comment section mo type page àdìtì ẹ̀ sí comment section ní ìsìn mo lè wá kí n sọ fún yín mú bọ̀. Hold on, ẹ̀rí tẹ́ fẹ́ lọ mú wá ni pé Ànábì Muhammad nípo ní aṣọ kan tó máa ń tó cherish tó jẹ́ aṣọ pupa ó lẹ́sọ̀ pé fẹ́ lọ mú wálẹ̀ kan. nǹkan tí ìgbà tí a máa bẹ̀rẹ̀ conversation yẹn mo sọ fún yín pé mi ní vast knowledge pé nǹkan tẹ bá sọ ń bíbà mo máa lọ ṣe finding. So nǹkan tí mo fi pé mo kà ní ìgbàgbé pé bí a mú wa sórí so maybe what I felt I read was not correct so I went to do my findings now so mo pé kò síbi tó ti fi aṣọ pupa sí but aṣọ mẹ́ta láìsà ni wọ́n fi sí kò dẹ̀ aṣọ pupa ń bẹ̀. So if you can give your own evidence bí a máa ní láti accept stance ti yé ni sẹ́yìn bá evidence sẹ́yìn bá evidence so mi ní choice to accept the stance yìí lọ. So ẹ jẹ́ ká gbé láti ibi pé Ànábì jí pátá yẹ, so from there Abu Dawud Sunan Abu Dawud 3979 so ẹni kọ́ Sunan Abu Dawud 3971. sọ́dọ̀ ọ̀dọ̀ yín ló ń dún báyìí, so now ẹ kà á kẹ́ bá wa kẹ́ ṣàlàyé ẹ̀. Okay, the verse, and no prophet could ever be forced to his trust. What we read about the red velvet, when it was found missing on the day of Badr, some people said, the messenger of Allah has taken it. So Allah, the exalted, sent him, and no prophet could ever be, what they call block it, be forced to his trust to the end of the verse. Clarity ṣé ẹ mọ̀ pé ní ìsìn báyìí according to this verse àwọn tí wọ́n jẹ lọ àwọn mùsùlùmí ẹgbẹ́ Muhammad, so àwọn náà sọ pé Muhammad ló mú pátápátá àwọn ẹ̀ Muhammad ló mú. Ṣé ẹ mọ̀ pé according to this verse lákòókò náà ọ̀dọ́ yín pariwo a máa mú tí yín understand tó bá ti pè ní kẹ́rẹ́ ọmú ti padà. So now according to this verse tí wà ní Quran 3 verse 161 tí wọ́n sọ pé Muhammad jalè, so tí ìgbà tí Muhammad wá fẹ́ justify ara rẹ̀ pé òun kọ́ ló ń jalè tí Allah fẹ́ gbìjà agbẹjọ́rò so tí Allah fẹ́ sọ pé Muhammad kọ́ ló mú nǹkan yìí, the next thing tó jáde náà ni pé ẹni tí wọ́n sọ pé ó jalè náà ló wá defend ara rẹ̀ pé òun kọ́ ló ń jalè, but instead tó yẹ kí Allah review ẹni tó jí nǹkan yẹ, tó yẹ kí Allah review rẹ̀ pé ẹni báyìí ló jí. So now Allah sọ otherwise ń pé nǹkan tó lókàlùkù bá jí tó bá di ọjọ́ ẹ̀san according to that verse ọjọ́ àjíǹde ní kí wọ́n máa mú ẹni yẹ wọ́n máa mú wá tó bá ti di ọjọ́ yẹ. Now àwa padà sí mo dẹ̀ sọ pé pátá yẹ exact pátá yẹ wọ́n padà sí mọ́ nínú Jamiu àti Rimidi, so ṣe ẹ lè ṣí gbòǹgbò yín báyìí pẹ̀lú ṣí. So now Jamiu àti Rimidi lélẹ̀, so ẹ̀yin wá lè kà báyìí kí gbogbo lè gbọ́. Only red velvet cloth was placed in the grave of the prophet. So pátápátá ọjọ́ kìíní àná tí wọ́n jí yẹ. Ẹ mọ̀ pé àtijọ́ agree pé a máa sọ̀rọ̀ pẹ̀lú evidence wọ́n ní wọ́n sọ pẹ̀lú aṣọ pupa bọ̀ kò sí ìtò sọ wípé pátápátá ọjọ́ kìíní àná lọ sí pẹ̀lú ẹ̀ kò sí inú bíbá yìí. So red velvet yẹ
ẹ sọ pé yìí lẹ́rìí kan tẹ fẹ́ mú wálẹ̀ kan pé red velvet yẹ o ní pé àdébí ó ti máa fi ń bora ó ti máa fi ń ṣeré tẹ́lẹ̀tẹ́lẹ̀ mi ti kú ló ń bi yẹn so mo ń tẹ́ ìbá mi evidence máa gbà. ìbéèrè tí máa kọ́ bí yín ni pé ṣé nínú Islam ẹ máa gbọ́ ṣé nínú Islam ṣé wọ́n máa ń sin aṣọ pupa mọ́yàn. So according to that verse tó dẹ̀ jẹ́ pé nínú Islam ó tako kéèyàn bá fẹ́ sin òkú Islam kéèyàn mú aṣọ pupa kó wá jù sí bíbẹ̀ àbí kó ẹni tí báwo kan fi ṣe wọn kì í fi aṣọ pupa sí yẹn nínú Islam. So now aya Quran dẹ̀ sọ wípé pátá kan sọ̀rọ̀ níjọ́ kìnìún àná tó jẹ́ pé àwọn tí wọ́n jọjọ́ lọ ja olè yẹ wọ́n sọ pé Muhammadu ló mú pátá yìí táwọn wá Muhammadu ló mú pátá pupa yẹ. So tìgbà tí Muhammadu fẹ́ defender rẹ̀ ó ní pátá pupa tí ẹnikẹ́ni tó bá mú nínú àwọn nítorí pé ànábì kankan kò lè jalè nígbà tí ẹni tó bá wá jalè yìí tó bá di ọjọ́ ìdájọ́ Allah máa gbé pátá yẹ á gbé kọ lọ́rùn á máa mú nǹkan ìbọ̀. Muhammadu wá kú so ẹ̀dẹ̀ mọ̀ pé bàtí yẹn bá ti kú àṣírí gbogbo nǹkan tó bá ṣe àṣírí yóò tú àwọn sàábé tán fẹ́ sin ànábì wa padà bá pátá pupa yìí nínú yàrá ànábì. Evidence yẹn dà. Evidence náà délé yìí torí pé according to Islam kò possible kí wọ́n sin nǹkan pupa mọ́yàn but why kí wọ́n sin pátá pupa mọ́ Muhammadu. ṣé ti gbé ọjọ́ àfárì. ẹ mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ pé gbogbo èèyàn tó wà ní comment section àwọn èèyàn tó ní ọpọlọ so kò ní ìpá àjù àwọn èèyàn máa decide fún àwọn. So because fún mi evidence because that is based on assumption. So ẹ ti gbogbo yín o so now ọ̀dọ́ yín pariwo ẹ kó níbi tó ń pariwo yẹn. wọ́n ti pa torí ẹ̀mí ti tẹ́lẹ̀. So ẹ mọ̀ pé nǹkan tẹ́lẹ̀ fẹ́ sí fún mi evidence based on assumption so tí bá ní kí n máa bá yín argue akọ̀wé máa argue but àwọn tó wà ní comment section wọ́n mọ right sí láti believe. So, but according to bọ́yì sẹ́yẹ sí Muhammadu àtẹ̀lé tó wà nílẹ̀ ṣé wọ́n ṣe pátákó pamọ́ Muhammadu àbí wọ́n sin mọ́. wọ́n sin aṣọ pupa mọ́ kò sí ẹ̀rí pé pátákó pa tí wọ́n accuse ẹ̀ tó jí lọ sí mọ́ so based on assumption ẹ fi ń sọ yẹn. Alright ẹ ṣeun since láti jọ agree pé lóòótọ́ according to Islam kò wọn kì í sin nǹkan pupa wọn kì í sin mọ́yàn but according to Islam àti Muhammadu kú so wọ́n padà sin aṣọ kan ìyẹ́ pátákó pa kan wọ́n sin mọ́ Muhammadu gbà tó kú but ẹ̀yin yóò agree pé n tó jí níjọ́ kìíní àná ni bèmí sọ fún pé tó jí ni. Alright so ní ìsìn báyìí aṣáàtijọ́ agree pé wọn kì í aṣọ pupa nínú Islam kì í bá òkú kì í bá wọ sàárè bọ̀ ànábì aṣọ pupa ó bá wọ sàárè right. bẹ́ẹ̀. So ẹ jẹ́ ká kú lórí yẹn so kò jù báyẹn lọ so èyí tí wà nìyẹn pé Muhammadu o wọ́n sin pátákó pamọ́ eléyìí tó dẹ̀ jí níjọ́ kìíní àná dẹ̀ ni so a máa go further. So ibi tá a máa go further sí náà ni pé according to Islam àti Muhammad tí gbogbo wájọ́ ń tàjọ́ ń tẹ̀lé Muhammad tí wọ́n ti tàjọ́ tá à ń tẹ̀lé yìí tí a mọ̀ pé àyà kan wà nínú Quran tó gbé wá pé Muhammadu ó ṣe ṣìnà ó ṣàgbèrè. ẹ bá fún mi evidence máa gbà wọlé. Hello. Bàbá mo ń bọ̀ bàbá ṣé ti rí ẹ̀rí tí ẹ ó dàn tẹ́ bá ti rí ṣé ẹ understand. So màá gbé Quran verse àti hadith wà nísìn tó ń ṣàlàyé pé Muhammadu ó fi àgbèrè Sunnah Nasa 3959 Sahih hadith 3959 Sunnah Nasa tẹ́ bá fẹ́ in case bá fẹ́ kọ́ kalẹ̀ tẹ́yìn bá lè fẹ́ lọ search ẹ̀ 3959. Okay, jẹ́ ká sọ. ẹ lè kà lójú screen báyìí so ẹ lè screenshot ẹ kẹ́ lọ research ẹ náà after one. Okay, screenshot it. Screenshot it. Only it was narrated from Anas that the messenger of Allah had a female slave with whom he had intercourse. But Aisha and Hafsa would not leave him alone until he said that it was forbidden for him. Then Allah, the Almighty and Sublime, revealed, O Prophet, why do you forbid yourself that which Allah has allowed to you until... Okay, ẹ má bínú kọ̀fẹ́ sáré sọ kankan ká tó continue. Ẹ mọ̀ pé nínú Islam, àwọn hadith kan wà tí àwọn scholars categorize as tó sọ yìí àtòdọ̀ yìí. Hello? Mo ń gbádùn yín. Ṣé ẹ mọ̀ bẹ́ẹ̀?
bẹ́ẹ̀ ni ṣe rí grade eléyìí náà ok ṣé àwọn ètò sọ yìí làwọn ìta ń lò yìí àbí. ṣe rí ẹrọ́jú screen yẹ kí náà kọ sí bíbẹ̀. ṣínà àná sáà. no ibi tó ẹ̀rí eléyìí tí mo sọ wálé yìí. ok sọ yìí ok ẹ̀rọ ya. so bí ẹ tún gbé kẹ tú. ok ó ti yé mi bẹ́ẹ̀ ó ní ànábì bá ẹbí kan lájọṣepọ̀ ṣùgbọ́n Aisha àti Hafsa wọ́n wá ń bínú pé ọ̀nà wa send aya pé lóde tí ànábì ṣe ń kọ̀ fúnra ẹ̀ nǹkan tí Allah ti ṣe ní ẹ̀tọ́ fún. so ṣe ẹni tí ẹ ṣe àmọ̀ pé wọ́n dẹ̀ máa sọ pé àgbèrè ò dáhùn kò something like blah 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 ṣe àmọ̀ pé according to Islam pẹ̀lú pé nǹkan tí Muhammadu dẹ̀ ṣe àwọn nǹkan tẹ́rì wà fún ni and this is sọ̀yí hadith ṣe understand so now ṣé pẹ̀lú ẹni tó ń ṣe àgbèrè yìí tó dẹ̀ ń preach otherwise ṣé wáyé kéèyàn tó tẹ̀lé. ṣẹ́rí pọ́ìntì ilé yìí ọ̀nà méjì ló pín sí ọ̀nà aláwọ̀kọ́ ni pé nínú Islam tíyàn bá bá ẹrú ní àjọṣepọ̀ nǹkan ọ̀ka sí àgbèrè mi sọ pé ìṣe right thing tó yẹ mi sọ pé ọ̀nà méjì ló pín sí oyè ìtẹ́ bá fẹ́ treat pé ṣé is it a right law a máa sọ yẹn lọ́tọ̀ but according to Islam èèyàn lè bá irú ẹ̀ lájọṣepọ̀ kì í ṣe àgbèrè so ẹ bá lè fẹ́ bọ́ sí pé ó kì í ṣe nǹkan mi yẹn ṣó right ìyẹn lè bá lè fẹ́ discuss but according to Islam tí èèyàn bá bá irú ní àjọṣepọ̀ èèyàn lè bá irú ẹ̀ lájọṣepọ̀ kì í ṣe àgbèrè. ẹ jẹ́ ṣé mo lè dá sí. no sincerely mo like ẹni ẹ̀yin náà gbogbo wa la gbọ́ pé according to Islam èèyàn lè bá ẹrú ẹ̀ lájọṣepọ̀ ẹ rí pé ẹ̀sìn Islam ẹ̀sìn àwọn ẹni òfò ni ẹ̀sìn ẹ ṣe sùúrù ẹ ṣe máa dá sí ẹ̀sìn àwọn tí ó lè dá ẹ ṣe sùúrù sá ẹ jẹ́ mo fẹ́ béèrè question ẹ máa sọ̀rọ̀ sẹ́ ẹ ṣe sùúrù ẹ̀sìn Islam ẹ̀sìn àwọn tí ó lè dá ronú ni like ẹ̀sìn àwọn tí wọ́n rí bad thing as normal thing ló fi jẹ́ pé ẹni tó bá kúrò ní Islam wọ́n ní kán pa àwọn ènìyàn wá sọ pé kò sí nǹkan tó burú kí ló dé kí lóun náà lọ ṣe ní Islam nígbà tó wọ́n pé òun máa kúrò ńbẹ̀ ṣe understand wọn ò ní rí nǹkan burúkú yẹn wọn ò ní rí ibi tí problem wà àwọn gan nìyẹn ibi táwa Yorùbá ta ní issue sí gangan nìyẹn pé a ní láti flush àwọn people out a ní láti correct gbogbo brains wọn gbogbo àwọn tí wọn ò lè dá ronú yẹn a ní láti mọ nǹkan tá a máa ṣe tó wáyé pé ká operate wọn kán kó brain wọn jáde kán fọ́ kán sandpaper ẹ̀ kán wá dá padà síbẹ̀ so àwọn á lè ronú as normal person like wọ́n á rí nǹkan kan tí ò dá báyìí wọ́n á rò pé according to Islam Allah sọ bẹ́ẹ̀ wọ́n ti bí nípa Allah yẹn lọ́dọ̀ míì wà Allah ò kì í ṣe Ọlọ́run so torí pé ó ti yẹn ti wà nù Quran yẹn wọ́n ti rí as normal thing now it is normal thing fáwọn mùsùlùmí láti pa ẹni tí ò bá kí ń ṣe mùsùlùmí so they don't see it as normal wọn ò rí bí nǹkan burúkú bí wọ́n ṣe pààyàn ní àwọn báwọn Fúlàní tó ń ṣe bísímìlà tó dẹ̀ pààyàn ní Kwara yẹn ṣe rí pé wọn ò lè sọ̀rọ̀ because according to Islam it is normal for a Muslim kí ó pa ẹni tí ò bá kí ń ṣe mùsùlùmí ó wà nù Quran tí ẹni tí ó bá kí ń ṣe ẹni tí ó bá jẹ́ mùsùlùmí tó bá pa ẹni tí ó bá kí ń ṣe mùsùlùmí kò sẹ́jọ́ fún kò sí ẹni issue kò sí no case ni but tó bá jẹ́ pé mùsùlùmí ló wá pa mùsùlùmí ẹgbẹ́ wọn kàn máa gbẹ̀san tàbí kán ní kó san blood money ó ní nǹkan tó ń pè ní blood money 100 camels kó dá padà fún wọn tàbí kí wọ́n ṣe the same thing tó wáyé pé ọkùnrin dá pé first born ló pàánù ìdílé yẹn kí wọ́n pa first born ní ìdílé àwọn ẹni tó pààyàn yẹn náà so ẹ̀sìn Islam yẹn ẹ̀sìn àwọn apààyàn ni ẹ̀sìn àwọn ẹni òfò ni ẹ̀sìn àwọn tí wọn ò lè dá ronú ni wọn ò rí nǹkan tó burú nu pé ká bá ọmọ kékeré sùn tẹ́ bá fi wọ́n sí pé Muhammadu náà bá ọmọ kékeré sùn ó dẹ̀ ní ẹ̀yin mùsùlùmí lè máa fẹ́yàn lọ́mọ ọdún 4 kẹ́ máa bá a sùn ní kí ló burú bẹ́ẹ̀ Muhammadu náà ṣe náà ẹni according to Islam èèyàn lè bá ẹrú ẹ̀sùn it is not bad in Islam meanwhile táwọn ìwé mi bá dé wọn ní nǹkan tá a sọ yẹn sọ dáadáa irọ́ la pa ohun rẹ̀ sìn ẹ jẹ́ kí n sọ̀rọ̀ mo tí n bá ti délé máa sọ̀rọ̀ àwọn ò lè máa sọ̀rọ̀ kí n máa sọ̀rọ̀ kẹ́yìn náà máa sọ̀rọ̀ náà ẹ máa ṣe sùúrù tẹ́ bá jẹ́ nǹkan bá sọ̀rọ̀ tán á jẹ́ kẹ́ sọ̀rọ̀ so tá a bá ṣe ń ṣe kínní ẹ máa rí àwọn òdodo á máa jáde lẹ́nu àwọn kan meanwhile àwọn kan wá tún máa wá máa parọ́ so bí ó ṣe rí nìyẹn Islam àwọn tí wọ́n ń sọ òdodo yẹn àwọn yẹn sìn èèyàn ní láti treat wọn virus yẹn wà ní brain wọn but àwọn tó ń parọ́ yẹn àwọn yẹn mọ òdodo but wọ́n á sì máa parọ́ but ṣé ẹ rí àwọn tó ń tẹ̀yìn sọ pé àṣẹwà sọ fún wọn pé ok ẹ̀yin náà ẹ wo nǹkan yìí ṣé nǹkan yìí make sense ọmọ ọ̀dọ́ yín kẹ́ ẹ bá sùn ẹ̀jẹ̀ sọ pé normal so irú ẹ̀ ní ìsìn èèyàn máa wá wò bí yàtọ̀ abẹ́ni tí èèyàn sì lè treat ni wọ́n á treat wọn but tó bá kí n ṣe tí èèyàn lè treat àwọn èèyàn á lè tè mọ̀ pé Islam yìí virus ni o virus ẹ rí pé mental illness ni wọ́n ń pè ní China àwọn tó ń ṣẹ̀sìn Islam ní àwọn lọ kọ́lé kan fún wọn ṣe eré àwọn mùsùlùmí normally in a sane country
ó yẹ kí wọ́n lọ kó wọn síbi kan ẹ̀yin nìyẹn fẹ́ lọ àlùjọ náà ó jà àti bá yín kọ́ ibí yìí ní kẹ́ ẹ sì máa ṣe tọ̀dọ̀ ti yín ẹ má wá sí gbòòrò ẹ má wá bí ìgbà tí àwọn tó ní tí wọ́n ní ẹ máa wọn zombie yẹn kẹ́ wọ́n kọ́kàn ra kọ́bì kan bí state yìí o àbí area yìí o ẹ̀yin mùsùlùmí nìkan la fún ẹ má jáde ẹ má wá mix mọ́ àwọn èèyàn gidi níta o ẹ máa rí wọn ò ní wọn ẹlòmíì lè máa wọ ẹnu wọn wá ṣe máa sọ pé yàlà ló wá fà ẹlòmíì ní ṣiṣẹ́ bí àlá máa sọ owó kalẹ̀ fún un so èyí tí brain ẹ bá ti wá ṣiṣẹ́ tó ti rí pé nonsense nìkan tó ń ṣe ìdẹ́n ó wá lè jáde so ẹ̀sìn Islam ẹni tó bá ti jẹ́ mùsùlùmí ẹ kọ́ treat wọn bí wèrè pé àwọn ẹni yìí they are suffering from something tí wọn ò lè brain wọn ò ṣiṣẹ́ normal. ms jọ 1 minute mo fún àtọmọdé ẹ lẹ́nu bọbọ ẹ dáhùn sí ó lè yọ lè ba irú ẹ̀sùn ṣé o lè bẹ́ẹ̀ tí o sì lọ sùn ẹni tí kò ní feelings fún ẹ tó ń fi ìyà jẹ tó ń fi àtúnṣe sórí ẹ tó fẹ́ bá sùn irú nonsense wo nìyẹn játijàti wèrè yaba wo nìyẹn ẹni tí kò láìkì ẹ torí nǹkan tó sọ ẹ náà ní ànábì jẹjẹ gẹ́gẹ́ fi mú sọ́lẹ̀ jẹ ó pàwọ́ bí àwọn èèyàn tó bá wọn tó bá gun wọn sùn ikú ìyà náà ló kú gbogbo ẹni tẹ́ bá ti ń ṣe mùsùlùmí ikú ìyà ló tọ́ sí ikú oró inú àgbàrá ìjẹ ló yẹ kẹ́ máa sùn kò yẹ kẹ́ forí lórí sùn láyé ó ní kéèyàn bá irú ẹ̀sùn rẹ̀ sọ kéèyàn wà nọ́ọ̀mà ẹrú ẹni tó ṣiṣẹ́ fún yín tó ń ṣọmọ ọ̀dọ̀ àṣegbá fi gbogbo ara ṣe àtẹ̀mí ẹ̀ṣẹ̀ fún yín ẹ̀ tún lo ara ẹ̀ àyà yín ò dẹ̀ níjà ayé ànábì ibi táwọn bá kò ní da fún gbogbo òrùn ẹ̀ bí gbogbo àwọn ẹ̀ mọ́ ṣe kúkú yà làwọn tó kù tó bá tẹ̀lé náà máa kúkú yà gbogbo náà gbọ́n tó sọ náà ó láti bá yọ̀ sùn pẹ̀lú lọ́ọ̀bù yẹn tó bá nífẹ̀ẹ́ ló máa bá sùn irú ilẹ̀ gbẹ̀yìn lẹ́gbẹ̀ wájú wọlé dandan torí pé Islam torí pé wèrè ànábì tó ti ya wèrè kan sọ bẹ́ẹ̀ ẹ̀ẹ́dẹ̀gbọ̀rọ̀ ànábì gbọ́ ẹ tó bá gbọ́dọ̀ rẹ̀ ẹgbẹ́ tó ṣí èrè ẹgbẹ́nu sí ń wọ̀ ni tó pé ojú ò lè dánwó dúró ẹ̀wọ̀n lóyìnbó kó bá yàn sùn lóyún dandan kó bá yàn sùn dandan sí ẹni tí ò fẹ́rẹ́ nífẹ̀ẹ́ ó lè bá ọmọ ọ̀dọ̀ sún bí náà ọmọ ọ̀dọ̀ tí mo sọ tó san wọ́ọ̀yà fún ọmọ ọ̀dọ̀ owó tó bá bá sùn bí ó fọ́tò ìkọ́fọ́ fọ́tù nẹ́tàn àwọn amúyẹn tó ẹni tó mọ̀ rí ó ní ànábì tó pa ànábì sọ bẹ́ẹ̀ ànábì ṣé ìdẹ́ gbọ́ ṣé wà sẹ́ǹtì àṣẹ torí yín pé ṣé kò ṣe kó sákò làárò ó lè sọ ìjáde pé èèyàn lè bọ̀ ẹrú ẹ̀sùn ní 2025 ṣé ó yẹ kí èèyàn sọ yẹn jáde lẹ́nu torí ẹ̀ náà nǹkan tó ní fáfá fún pa wọn Kwara náà nìyẹn ó pa ibi ẹran ẹ̀ tún lágbára ẹ̀ jẹ́ ẹrú nù náà wọ́n dẹ̀ ṣe ń kọ́ ní wọ́n parí wọ́n kakíní kọ́ kasilamu tó máa bí ẹ síbẹ̀ kò ní kó má nílá káyé táwọn dáadé ẹ̀ tí ẹ bá ń ta lójú abẹ́ ìṣoko ìwọ́n ṣe wá sèkó ó ṣe dúkọ́ wọn ṣe rú kí mẹ́bọ̀ ní ṣe nǹkan tó dáa ni ẹ̀sùn nígbà tí àwọn èèyàn lọ wájú ẹ̀yìn padà sẹ́yìn ẹ̀ lọ kàwé olórí burúkú yẹn wí ó fò lẹ́rùn alokuranu náà pé kó ṣe kurani alokuranu ó dẹ̀ tún gbé rẹ̀ tún fi ẹ̀ proud dúró lórí ẹ̀ oníwọ̀ múvi kínní trendy movie ọbẹ̀ ìjára yín làkàyè wọ́n náà gbọ́ yẹn lẹ́nu ẹ̀ náà ṣáwọn bàbá wa tí wá ṣe bẹ́ẹ̀ láì fún wọn lẹ́lẹ́bọ̀ ṣáwọn ìṣerú ẹ̀ ni wọ́n fi tipa báyàn sun o lè níyàwó méjì lè nígbà tó bá wù ẹ̀ tágbẹ́rẹ́ bá ti ka tó bá ní fíìsàn tí wọ́n ṣiṣẹ́ everything àbáyé pátápátá wàhálà ni ànábì ò ṣe nǹkan rí ẹyọ kan báyìí kò sáàdùn ànú kúrò àtògbé dání yẹn kò sí nǹkan gidi kan tí Muhammed ṣe iná rẹ̀ ń tẹ̀lé ṣé wọ́n kó sí lórí ìnàmọ́gun yín lábẹ́rẹ́ àbí wèrè yín ò ní san láíláí you're from Africa you're Yoruba man you're telling me about Saudi Arabia tó bá lọ bó ṣe wà bó ṣe ń pariwo tó ṣe wọn ọmọ ọdún máa kọ́ dé wọn máa kọ́kọ́ pa bí mo ṣe kó ìràwọn tó lé níbi tó wà Nàìjíríà tẹ́mẹ̀tẹ́ bá gẹ́gẹ́ bẹ́ẹ̀ wọ́n á dìpọ̀ tí wọ́n á jẹ́ kí mi wọlé tó rọ̀pọ̀ àwọn gánà bí iṣẹ́ ni passport ọwọ́ ẹ̀ náà ń wò kò jẹ́ kó rí ẹ pé Dubai tó ní kí Dubai tẹ́ nǹkan tó ń ṣe ṣì yẹn tó bá lẹ́tà 35 fẹ́rẹ́ kan náà ní fún visa lọ́bẹ̀ mọ́ ọmọ mi tẹ́ yẹ ò láńdọ́bẹ̀ àldé tí o kò fẹ́ rí yín ni you mean nothing to them ẹ dàbí ẹranko ẹran ọ̀gbẹ́ni yín náà lọ́wọ́ fídíò kan tó rẹ̀ mọ́ ṣe yìnbọn fún yín Libya wọ́n máa ń dúdú wálé ọ̀sán ní sáà máa sọ̀rọ̀ gbogbo máa yìnbọn fún pàtó tó ń hàn ta ní màdáhùn ẹ̀rẹ̀lẹ́jẹ́ orí bákan náà ẹ̀yìn máa lò lákàyè ẹ̀ ní ṣé lákàyè ṣe kó kéré fún yín ni abẹ́ ẹ̀ tiẹ̀ ní rárá ètò sọ ekú díẹ̀ ká tó bá sọ bẹ́ẹ̀ mọ́ òpin yẹn lè fagídí bẹ́ẹ̀ Islam gbà bẹ́ẹ̀ ó dẹ̀ ń ṣẹ̀sìn yẹn nǹkan kò dẹ̀ ṣe é lọ́pọlọ ọmọlẹ́yọ ọpọlọ ẹ̀ wo lọ́yẹ̀ wò mí ò pọ̀ wá òkè o kò jẹ́ bó ṣe jẹ́ èyí tèmi mi ò wá òkè bọ̀bọ̀ yìí o. mi ayamadele nkwe mi fi pé ìgbà tí mo sọ̀rọ̀ mo mẹ́sàn-án ní rẹ̀ pé tipa èyí lẹ́yìn àdúgbò pé tipa mi ìdáko anything tipa so pé ó fi tipa bẹ́ẹ̀rù sùn mi ìdáko mo sọ wípé Islam fààyè gbà pé ìwọ lè bẹ́ẹ̀rù sùn I didn't mention percent àbí pé kò fi tipa bá a sùn so ìyẹn èyí lẹ́yìn àti ẹ̀mọ́ fúnra ni. All right. According to that sunnah, ṣáyìn náà lè ṣe sunnah náà sí nìyẹn. ṣé kí ni Ní àwọn abẹ́rù ọ̀gá bíi sunnah ẹ̀ ni wọ́n sin aṣọ pupa mọ́ sunnah ni ó ti di sunnah báyìí lọ́dọ̀ tánà bí ba ti ṣe ṣé ẹ̀yin náà lè ṣe. ẹ̀mí ọ̀rẹ́ bẹ́ẹ̀ lómi tí o bá ń ṣe ìyàwó mi sùn. nǹkan tó confam nísinsìnyí ó dẹ̀ ń jẹ́jẹ́. kí ni nǹkan tí mo ṣe ṣé mo sọ pé èmi bá irú sùn ni
mo ní according to Islam èèyàn lè ba irú èṣù ṣé mo sọ pé mo fẹ́ ṣebí Islam lẹ́yìn practice right bẹ́ẹ̀ ni súnà nàbí yẹ tó ṣe yẹ mo níṣẹ́ yìí náà ni wọ́n lè ṣe. ṣé ẹrú sì wà láyé ìsìn kò sẹ́nu mọ́ láyé ìsìn so mi lásẹ̀sẹ̀ ẹrú dé pé fẹ́ bẹ́rù sùn ṣé tẹ bá ní àṣẹ ìsìn iṣẹ́ yìí náà lè ṣe. mi lè bẹ́ẹ̀ lómi sùn yàtọ̀ sí ìyàwó mi so first wedding mi ṣe so ìyàwó mi ò gbọdọ̀ mo tí mo bẹ́ẹ̀ lómi sùn. all right anyway no problem so that is what I was starting sọ fún yín pé most of the time àwọn tó ń tẹ̀lé Muhammad wọ́n gbọ́ ju Muhammad lọ so kí wàá ní nǹkan tó wá ṣe ń kíkù yín sínú ẹ̀sìn yẹn nígbà tí wọ́n gbogbo nǹkan tí Muhammad ṣe lẹ́yìn fọwọ́ gbàsẹ́gbẹ́ kan so kí wàá ní nǹkan tó wá tún dúró kí ni nǹkan tó ṣe tí mo fọwọ́ gbá sẹ́gbẹ̀ẹ́ bọ̀ tí pátákó pa ẹ̀rí evidence pé ó jí pátákó pa. kí ni reason tí wọ́n tẹ́ẹ̀ kí fi ń sin pátákó pa máwọn tó tẹ́ẹ̀ kí fi ń sin pátákó pa máwọn tó bá kú sí ìsìlá pé súnà náà nìyẹn. báyìí pé súnà ni pé kò sí pátákó pa mọ́ ẹ̀. ẹ̀rọ kí nǹkan tó bá ti ṣe fún Muhammad súnà tí Muhammad bá ti ṣe ó yẹ yín so àbùkọ́ṣe ni ìdíwé báwọn sábẹ́. àbùkọ́ṣe ni bọ̀kù compulsory tó bá sọ pé nǹkan súnà èèyàn mí pé èèyàn gbọ́dọ̀ ṣe. kò ṣe kí ni. súnà compulsory ṣé tó bá sọ pé nǹkan súnà kò mí pé èèyàn gbọ́dọ̀ ṣe it's not compulsory ẹ̀sùn wà téèyàn bá ṣe lọ kò ń ṣe ẹ̀ṣẹ̀ pé téèyàn bá ṣe ṣé nǹkan tí àná bí ìṣẹ̀lẹ̀ yẹn gbọ́dọ̀ ok ṣe nǹkan tẹ̀sán pé téèyàn bá ti fẹ́ yàwó mẹ́rin mo ti gbẹ̀ṣẹ̀ nǹkan tẹ̀ ń tẹ́ ẹ̀ láti sọ nìyẹn tó bá yẹ pé súnà wà compulsory nǹkan tẹ̀ ń sọ pé téèyàn bá ti fẹ́. no irọ́ ẹ fi sùúrù ọ̀tọ̀ ẹ máa gbọ́ ọ̀tọ̀ ni ọ̀rọ̀ oníyàwó ṣe understand ọ̀tọ̀ ni ọ̀rọ̀ oníyàwó ọ̀nà ọ̀tọ̀ ni yẹn ló gbàgbé wá ṣe understand so ó dẹ̀ níbi kúrò àgàn ṣe bó ṣe là á kalẹ̀ nǹkan tí Muhammadu ṣe là ń sọ yìí báyìí tó dẹ̀ lọ pé àwọn ẹ máa gbọ́ ẹ tún sọ nǹkan míì tí Muhammad ṣe tó yẹ pé yóò gbọ́dọ̀ ṣe as Muslim tó yẹ pé tí yóò bá ti ṣe ẹ̀ṣẹ̀ ni. all right so ẹ jẹ́ fún ilé ọkàn sí torí ọ̀tọ̀ níbi tó fẹ́ gbé yín lọ tẹ́tẹ̀lẹ̀ torí pé gbogbo nǹkan tẹ̀ ń ṣe nínú Islam kì í ṣe. ẹ fẹ́ láti sọ wípé súnà bí kò compulsory nígbà tó sọ wípé bá sọ pé nǹkan súnà kò compulsory pé bí a ti yàn bá torí Muhammad ṣe bẹ́ẹ̀ tí yóò bá ti ṣe bẹ́ẹ̀ ẹ̀ṣẹ̀ ni nígbà tó sọ wípé súnà kò compulsory ẹ̀sùn wà tí yóò bá ṣe súnà tẹ́lẹ̀ súnà ẹ̀sùn wà. bọ̀ ṣé nǹkan yóò dá lẹ́yìn ẹ fi rò pé kò yẹ kẹ́ ẹ ṣe ni. àwọn nǹkan kan wà tó jẹ́ pé ayé ẹ̀rọ àgbà yẹn ó ṣe é ṣe kò báyé sí ọ̀nà for example say ẹ jẹ́ kí n digress a little according to bàtí Joseph tó fẹ́ Mary at the age of 14. ẹ fi Joseph kalẹ̀ ẹ ṣe sùúrù ẹ jẹ́ ká wò báyìí. mo fẹ́ láti sọ fún yín pé àwọn nǹkan wà tó jẹ́ pé bójú mu láyé ìgbà yẹn kò bójú mu láyé sí. ẹ̀ka tá à ń sọ fún yín náà nìyẹn ẹ ṣẹ̀ṣẹ̀ get the point yẹn ni ẹ wá máa gbọ́ báyẹn ẹ máa gbọ́ báyẹn. àwọn kìnìyàn ò ní ṣe pẹ̀lú Islam àbí ẹ máa gbọ́ báyẹn according to Islam oye yìí according to Quran and Hadith sọ pé Muhammadu fi Aisha lọ́mọdún 6 ó bá sọ lọ́mọdún 9 Quran sọ pé a lè fi ọmọdún 1 a lè fi ọmọdún 2 nísìnyí báyìí ẹ̀yin ti agree nísìnyí pé àwọn nǹkan kan wà dáa pé ó bá yé ìgbà yẹn mu ṣe kò bá yé ó túmọ̀ sí pé oye máa gbọ́ báyìí ó túmọ̀ sí pé Islam ẹ máa gbọ́ báyìí ẹ máa gbọ́ ó túmọ̀ sí pé Islam Quran ó ti wà outdated kò bá gbà yìí mu mọ́. tó bá yẹ pé bẹ́ẹ̀ ṣe rí ni. nǹkan tẹ́ sọ nísìnyí nìyẹn náà. àwọn kọ́kọ́ wà tó bá yé ìgbà yẹn tí ò bá yé sí i. so ṣé ká fẹ́ ọmọdún 6 ká máa bá aṣọ ọmọdún 9 ṣó bá ìsìn mu. kò bá mu náà ṣe bí àti àtúntò sọ pé wọn àwọn wà tó bá yé ìgbà yẹn tí ò bá yé sí i. ó wà ní Quran bẹ́ẹ̀ náà. nǹkan kan náà lájọ ń sọ mo ti sọ pé àwọn kọ́kọ́ wà tó bá yé ìgbà yẹn tí ò bá yé sí i mú mo lè ní òkè ẹjẹ kakó lórí àná kakó lórí Islam ká bá lọ sọ́dọ̀ Christian ọdún mẹ́rìnlá ni. ẹ má jẹ ká ti lọ ilé ìmúkà ìfẹ́ yẹ kó kàn jẹ́ the last ọ̀rọ̀ tá a máa sọ lórí ṣe understand. mo tẹ́ láti fún evidence pé àwọn nǹkan yẹn. mi justification dẹ fún mi iye òkè ṣe evidence ẹ ṣe sùúrù. it was a general thing in those words. ẹ wá ṣe sùúrù ẹ calm down ẹ calm down now listen báyìí according to nǹkan tẹ̀yìn sọ ni mo kàn fẹ́ yé kéle kan jẹ́ ọ̀rọ̀ tá a kàn máa kàn fi now listen báyìí ẹ ti sọ pé àwọn nǹkan kan wà tó bá ìgbà yìí mu àmì tó bá àná mu tí ò bá èní mu mọ́. now nǹkan ìjọba nínú Quran so a lè fi agree pé nítorí pé Muhammadu practice nǹkan yìí nǹkan yẹ ó ti expire kò bá ó bá ìgbà Muhammadu mu bọ̀ kò bá ìsìn mu wáyé táwa fi ń tẹ̀lé Muhammadu láyé ìsìn ní 2025 nígbà tó sì jẹ́ pé gbogbo nǹkan ìwé tó gbé wá gan ti wà outdated kò bá gbà mú mọ́. ó yà mí lẹ́nu. àwọn nǹkan tí ó bá wà ní ìgbà yẹn tí ò wà applicable sí wọn ní apply ẹ̀ náà. ok so kọ́nà sọ fún yàn kan kó lọ pa ọmọ ẹ̀ bóyá sọ fún Abraham kéèyàn kan wá mọ ọmọ ìsìlá kọ́nà sọ fún òun ní kóun pa ọmọ ẹ̀ tá ló máa believe ẹ̀ so ṣé ìwà ní Bible bẹ́ẹ̀. so torí ẹ̀yin náà ti rí pé ọ̀rọ̀ yẹ ó ṣe bákan nítorí pé nǹkan tẹ̀ ń sọ nísìnyí báyìí kò add up mọ́
so kò sí nǹkan tó fà á ju pé ẹ fẹ́ reason pẹ̀lú ẹ̀. Quran ti jẹ́ ká mọ̀ nísìnyí báyìí pé pẹ̀lú nǹkan tẹ́yìn náà dẹ̀ ti sọ pé àwọn ìwé Quran yìí o kò bá ìgbà mu mọ́. It's not Ṣé only understand? synonymous to Quran, gbogbo ẹ̀sìn ní bẹ́ẹ̀ nǹkan tó sọ nìyẹn So kúrò nínú ìṣẹ̀ṣe. Ayé ìgbà oní kò bọ́ ọpọlọ mu mọ́. tó yẹ pé tẹ bá sọ pé káwọn máa bọ́ ta, ẹ jẹ́ ká stick to tó Quran. yẹ bá sọ Ṣé pé ẹ stick to Quran. ìwà rẹ̀ máa ní ká máa bọ́ ta, ká máa dùn. Ẹ ṣe sùúrù. According to Quran, nǹkan tí mi kẹ́kẹ́ àtàjọ fẹ́ agree báyìí ni pé Quran eléyìí ti wà outdated, kò bá gbà mú mọ́. Ẹ tún sọ bẹ́ẹ̀ nǹkan tó sọ náà nìyẹn. So ẹ jẹ́ kí ká fìyẹ́ tì sí apá àbẹ̀yẹ. So ọ̀tọ̀ níbi tí mo lọ tẹ́tẹ̀lẹ̀ bọ̀ since ẹ̀yin náà ti mọ̀ kò nídìí ká máa lọ bẹ̀yẹ. So the remaining thing tó wà ń bẹ̀ ni pé ẹ̀yin náà lọ go through Quran yẹn ẹ kà á, ẹ understand it. So kí n kàn fún yín ní hint ìrún tẹ̀ ń kí láìla ìlàlà tẹ̀ ń ṣe zaka tẹ̀ ń yọ gbogbo ẹ̀ ni wọ́n ti ń ṣe kí Islam tó dé. So tẹ́ bá wo tafsiri verse yẹn Quran 8:70 Abbas lórúkọ ẹnìyẹn tẹ́ bá ṣẹ̀kẹ̀ alákọ̀ọ́ nìyẹn. Ẹlẹ́ẹ̀kejì inú ogun wo ló ti ṣẹlẹ̀ tó lóko ogun tẹ̀ pé lógun yẹn. kí lẹ sọ Ẹ sọ pé ogun tẹ̀ sọ pé ogun tẹ̀ ti kó wọn yẹn ogun wo ni wọ́n lọ jà nígbà yẹn. ó náà mò ń sọ ẹ̀yin náà lè ṣẹ̀kẹ̀ látọ̀dọ̀ yín à. Kí lorúkọ èmi ogun ti sọ yẹn? Kí verse tó wà lorúkọ fún ogun yín. yẹn? mi lè sọ precise bẹ́ẹ̀ ó dà kó ogun Badri yẹn but Alright. verse yẹn tó sọ ń pa ẹni mo ti sọ fún yín yẹn. Alright. Ìdigunjalè ní Bádìrì, ìdigunjalè ní ìdigunjalè kọ́ ẹ má sọ pé ìdigunjalè àwọn ìdigunjalè ní. ìdigunjalè kọ́. So Quran 8 verse ẹ̀ka verse 7 ìdigunjalè ní iṣẹ́ verse 7 ti sọ pé jẹ́ ká mọ̀ pé ìdigunjalè ní. ìdigunjalè kọ́ ìdigunjalè kọ́. So ẹ ṣe sùúrù lára àwọn tí wọ́n kó lógun right àwọn tí Muhammadu bàjàgun yẹn gangan àwọn báwo ni wọ́n ṣe jẹ́ sí Muhammadu àwọn Quraysh báwo làwọn ṣe jẹ́ sí ẹ báwo làwọn ṣe jẹ́ sí. àwọn ọ̀tá ẹ̀ tó ń jẹ́ Quraysh wọ́n gbógun tì í Okay. àwọn tí wọ́n lé kò ní Mẹ́kà. Okay. ṣe bẹ́yìn náà ti kà yín náà tẹ́yìn náà mọ̀ ni. No, Ṣé wàá fẹ́ wá sí èmi lè máa gbé wá nísìn nínú Suratul Rasulullah agogo wájọ máa kà á. So ibo ni wọ́n ti gbógun tì í lèmi ń béèrè lọ́wọ́ yín. síwájú wo ló ń jẹ́ síwájú Rasulullah. tí máa gbé ìtàn bí ogun bá lè ṣiṣẹlẹ̀ wá màá dẹ̀ tún mú Quran verse wá so ẹ̀yin ẹ fún wa ní ibi tẹ́yìn ti rí kí wọ́n gbógun tì lèmi ń béèrè lọ́wọ́ yín. ìyẹn wà nílùú ìyẹn sákò nílùú bàbá ẹ̀ wọn ò gbógun tì nílùú bàbá ẹ̀. Ó náà là ń sọ fún yín pé ẹ mẹ́rin pé wọ́n gbógun tì wá. mo rò pé good researcher ní sá. Now ẹ jẹ́ ká lọ sínú màá ka a máa jọ ka ìwé kan ìwé tá a fẹ́ ka yìí ní Ibn Ishaq ẹ jẹ́ kọ́kọ́ gbé picture ẹ̀ sí the life of Muhammad so ní page 118 mo fẹ́ ṣe page 118 yẹn ni o Ibn Ishaq page 118 kí n tó wá lọ sí torí pé kí wọ́n gbógun ti Muhammad nígbà tó bẹ̀rẹ̀ iṣẹ́ ìránṣẹ́ tó yà láì tó sọ fún un. Kí ni ìjọba jìnnà báyìí? Page 118. Tẹ́yìn náà bá ní ìwé yẹn lọ́dọ̀ yẹn lè ṣí page 118. Sixteen, 19. So ṣé àbáyé ṣì wà ń bẹ̀? Ṣé àṣì wà ń bẹ̀? Ó wà bẹ́ẹ̀. All right. Wá sí ṣé kí n fún ilé evidence kí wọ́n gbógun tà nábì àbí kí n má fún yín. ẹ jẹ́ kí n kọ́kọ́ ka ẹ máa fún mi ní evidence. Mo fẹ́ ṣe níbi nítòsí mi báyìí ni bàbá sì ìwé yẹn long.
but màá ní láti screenshot ẹ̀ gan sínú document mi so that mi ní máa wá káàkiri. So ẹ mú ẹ̀rí tí yín wá kalẹ̀ o so that màá ṣí náà papọ̀. Mo rò pé mo ti. ó yẹ kẹ́ ti rí bí òkè yẹn náà máa ń fi kọ nọ́mbà sí náà nọ́mbà page kí ń lè wá yẹn. 69 lé. ẹ sáré sí i. 103. Yeah, very good. So nínú according to nígbà tí Muhammad tó bẹ̀rẹ̀ sí ní tó gbé Islam dé nílẹ̀ Mecca tó bẹ̀rẹ̀ sí ní sọ fún àwọn èèyàn. So now ẹ máa gbọ́ o. When the apostle openly display Islam as God ordered him, his people did not withdraw or turn against him, so far as I have heard, until he has spoken disparagingly of their gods. When he did that, they took a great offensive. Resolved on anonymously to treat him as an enemy, except those whom God had protected by Islam from such evil. So nígbà tí Muhammad bẹ̀rẹ̀ sí ní sọ Islam pé kí wọ́n gba Islam according to nǹkan tí wọ́n kọ kalẹ̀ síbẹ̀. So wọ́n ní pé àwọn ará Medina nígbà náà wọ́n bá Muhammad wọ́n bá jà. Àyàfìgbà tí Muhammad tó bẹ̀rẹ̀ sí ní ṣe kíni tó bẹ̀rẹ̀ sí ní gbógun ti àwọn nǹkan tí wọ́n ń sìn tó bẹ̀rẹ̀ sí ní bẹnu àtẹ́lù. ìwọ disparage yẹn wọ́n gbógun ti nìyẹn. Bẹ́ẹ̀ni gbàyẹ tó bẹ̀rẹ̀ sí ní bu ẹnu àtẹ́lù àwọn nǹkan tí wọ́n ń sìn. Ìgbà yẹn ni àwọn kíní wọ́n tó wá rí pé nǹkan táwọn yìí ń ṣe yìí ni pé ó ń treat àwọn bí nǹkan bí ẹranko. Ìgbà yẹn làwọn gẹ́gẹ́ tí wọ́n ṣe wá ní èrò pé kí ni nǹkan tí Muhammad ń ṣe wá ní when he did that they took a great offense. So ìgbà yẹn ni wọ́n tó rí nǹkan tí Muhammad ń ṣe bí nǹkan aburú. So according to nǹkan tó ṣẹlẹ̀ kẹsàn kí wọ́n gbógun ti Muhammad. So ẹ̀rí kí wọ́n gbógun ti Muhammad yẹ nígbà tó bẹ̀rẹ̀ sí ní ṣe iṣẹ́ ìránṣẹ́ ká tó wá lọ sí ibi tá a ti ń bọ̀. So ó ní èmi fún yín pé Muhammadu wọn gbé ogun tì í ní òkè báàsì yẹdẹrẹ àwọn Muhammadu gan lẹni àkọ́kọ́ tí wọ́n kọ́kọ́ gún wọn ní egungun. Wọ́n gún wọn légungun. Tó fa ìtàjẹ̀sílẹ̀ àkọ́kọ́ nínú Islam. So àwọn Muhammadu àwọn mùsùlùmí ló kọ́kọ́ bẹ̀rẹ̀. Irọ́ ni. So ẹ jẹ́ kí n gbé láti bẹ̀yẹ náà. So tẹ́ bá wo òkè ìwé yẹn when the apostle companion ṣe ń gbọ́ prayed that they went to Glen so that their people could not see them praying. Nígbà táwọn mùsùlùmí ìyá wọn Muhammad àtàwọn tí wọ́n jọ ń ṣe kíní tó jọ ń ṣe Islam tí wọ́n bẹ̀rẹ̀ sí ní lọ ṣe sọ̀láàtì níbi wọ́n wá ní láwọn kọ̀rọ̀ kan níbi táwọn èèyàn tí wọ́n ti ní rí wọn. And why Saad Abu Waqas was with number of the prophet companion. So àwọn wọ̀nyí tí mo dárúkọ yẹ àwọn ni wọ́n wà pẹ̀lú Muhammad in one of the glen of Mecca nínú kọ̀rọ̀ kan ní apá Mecca, a band of politists. So àwọn bíi mélòó kan nínú àwọn tó ń ṣe tí wọ́n ṣe Islam came upon them while they were praying and rudely interrupt them. Tí yẹn ń ṣe tó lọ bá wọn tó gbé àwọn nǹkan yẹmọ̀yẹmọ̀ wo ni wọ́n ṣe. They blamed them for what they were doing. Tí wọ́n dẹ̀ bú wọn fún nǹkan tí wọ́n ń ṣe. Until they came to blow, and it was on that occasion that Saad smote a politist with a jawbone of a camel and wounded him, and this was the first blood to be shed in Islam. So nígbà tí wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣe àwọn nǹkan ilé àwọn mùsùlùmí tí ń kírun
tí wọ́n wá di pé wọ́n ń bára wọn ja ẹ̀ṣẹ́ níbi bẹ̀ so ni wọ́n sọ pé àwẹ̀ kan tó ń jẹ́ sad nínú wọn ó wá mú egungun ràkúnmí kan níbi bẹ̀ tó wá fi gún ìkan lára àwọn tí ó ṣe àwọn ẹlẹ́bọ tó wà lọ́dọ̀ wọn gbà yẹn ìgbà yẹn dẹ̀ ní ìgbà àkọ́kọ́ nínú Islam tó jẹ́ pé wọ́n kọ́kọ́ ta ẹ̀jẹ̀ sílẹ̀ nígbà tí àwẹ̀ yẹn fi gùn according to Islam so ní wọ́n wá tẹ̀síwájú pé even though àti wọ́n fi pè before kẹ́ tó tẹ̀síwájú mo fẹ́ béèrè question so before kẹ́ tó tẹ̀síwájú ẹ jẹ́ kí n béèrè question ṣé ń gbọ́ mi. ń gbádùn yín. Naam. Tí ẹ bá wà nílé ọ̀dọ̀ yín ẹ disturb mi ẹ ń ṣe tiyín èmi wá bá yín mò ń gbálẹ̀kùn mọ́ yín lórí pé ẹ̀yin olóòṣà yìí ẹ̀yin ẹlẹ́bọ yìí gẹ́gẹ́ bí mùsùlùmí ẹ̀yin máa dákẹ́ ẹ máa wò mí ni. Àwọn èèyàn kírun wọ́n sá lọ bí tí wọn ò ti ní rí wọn Mr. Adepoju ẹni tó jẹ́ lẹ́bọ ó lọ bá wọn ó disturb wọn ó dìjà Mr. tí Adepoju èèyàn méjì bá ń jà definitely ọwọ́ ẹnìkan máa gbẹ nìkan náà Mr. Adepoju ṣé mùsùlùmí lọ àtàkì wọn ni àbáwọn náà lọ àtàkì Mr. Adepoju ṣe ń a ní láti wà sincere síra wa Mr. àwọn Adepoju èèyàn ń ṣe ṣe ń gbọ́ ẹ̀sìn ṣẹ́yìn ń gbọ́ mi àwọn èèyàn ń ṣe ẹ̀sìn wọ́n lọ bá wọn bí tẹ́ ti ń ṣe ẹ̀sìn ṣe ń gbọ́ mi àwọn Adeleke àwọn tí wọ́n lọ bá wọn bí tẹ́ ṣe ẹ̀sìn ṣé wọ́n múra àti lọ bá wọn jà. ṣe ẹ̀ ń sọ̀rọ̀ wípé gbé rédíò mi o Mr. Adepoju ó yẹ ẹ̀tàn máìkì yín bá a fẹ́ kẹ́ mo fẹ́ béèrè question ní ẹ̀tàn máìkì Mr. Adepoju ó yẹ ẹ̀tàn máìkì ọ̀rọ̀ àṣẹ so ìbéèrè mi lákọ̀ọ́kọ́ ni pé àwọn wo gangan ló nílẹ̀ kí ni wọ́n ti ń ṣe lórí ilẹ̀ yẹn tẹ́lẹ̀. wọ́n jọ nílẹ̀ ni torí ọmọ ìlú kan náà ni wọ́n. ok tó túmọ̀ sí pé tí ìlú bá ti ń tòrò mo kàn lè dédé gbé kinní kan dìde kí n sọ pé àjọ nílẹ̀ ni kí n dẹ̀ máa sọ pé ó yá gbogbo ẹ̀yin èèyàn kinní tí mo gbé dìde yìí Ọlọ́run mi ló sọ fún mi pé ẹ gbọ́dọ̀ máa ṣe bẹ́ẹ̀ ṣe gbọ́dọ̀ máa ṣe ni so torí pé àjọ nílẹ̀ ni mo lè máa disturb ìlú kí n máa ṣe bẹ́ẹ̀. tó ṣẹlẹ̀ yẹn ṣé disturbance náà ń pè bẹ́ẹ̀ ni wọ́n ní wọ́n ń ṣe nǹkan wọ́n ń ṣe silently wọ́n ń dá a ṣe lábẹ́lù ìbílẹ̀ máa ti mọ̀ wọ́n ń dá a ṣe lábẹ́ ok ní mo fẹ́ fún yín ní instance nǹkan tó ṣẹlẹ̀ ìbílẹ̀ sì máa mọ̀ ìpọ́n disturb ní ẹ ṣe sùúrù ẹ fi ẹ ṣe lọ́rẹ́ yẹn nínú Quran ní lakum dinukum ó wà ń bẹ wípé ṣe tiẹ̀ kí n ṣe tèmi kò yẹ kí Muhammadu kó pe anybody pé kán wá ṣe nǹkan kan in the first place torí lakum dinukum ti wà ní Quran ní tó bá pò dodo ni. kí ni Muhammad lakum dinukum yẹn ṣe mo reason fi sọ lakum dinukum yẹn. kí ni reason. The reason ni pé nígbà tí wọ́n jẹ́ pé kí ni o àwọn mùsùlùmí àtàwọn ẹlẹ́bọ tó jẹ́ pé wọ́n ti jọ ní àjọṣepọ̀ dáadáa wọ́n wò pé ẹni yìí ẹni táwọn lè bá ṣe ni wọ́n sọ pé káwọn bá a ṣe ẹbọ kájọ ṣe ẹbọ fún dídí ọdún kan káwọn jọ ṣe Islam fún dídí ọdún kan lọ́nà sọ pé ẹ má jọ ṣe nǹkan kan náà jẹ́ káwọn ẹlẹ́bọ máa ṣe tiwọn káwọn náà máa ṣe tiwọn so reason nìyẹn wọ́n bá ń ṣe ẹbọ tiwọn ẹ lè máa ṣe Islam kẹ́tù sọ pé ẹ̀ tó ń ṣe ẹbọ àwọn ò lè máa ṣe ẹbọ kẹ́tù sọ fún wọn ṣe Islam wọn ò lè máa ṣe méjì papọ̀ that's me. ẹ jẹ́ kí n wọ ẹ̀ lè jáde pọ̀ jù ẹ jẹ́ kí n Razak Mr. Razak torí ẹ̀ lè jáde pọ̀ jù bẹ́ẹ̀ ṣe ń sọ̀rọ̀ yìí now Mr. Razak bẹ́ẹ̀ ṣe ń jẹ́ Razak yìí sìn now nǹkan tẹ́ ń pè ní ẹbọ yẹn gangan ẹbọ wo gangan ni wọ́n ń ṣe tẹ́lẹ̀ kí Muhammadu tó bẹ̀rẹ̀ pẹ̀lú Islam ṣe é mọ̀. ẹbọ tẹ́ ń ṣe pọ̀. ẹbí èwo ń bẹ ẹ ṣàlàyé fún mi ẹ ṣàlàyé fún mi mo fẹ́ mọ̀ ẹ fún mi díẹ̀. ó wà lára àwọn tó yẹ pé òòrùn náà ń sìn. ok ẹni ṣe ó wà lára àwọn tó yẹ pé òṣùpá ló ń sìn. òṣùpá ó wà lára àwọn tó yẹ pé igi ló ń sìn. ok ó wà lára àwọn tó yẹ pé yóò dàbínú tá ń jẹ ló ń sìn. ok alright ẹ ká mú ṣẹgbẹ́ wọn ó wà lára wọn pé wọ́n ń sin òṣùpá àbí wọ́n ń sin ìràwọ̀ àbí ẹ sọ̀rọ̀. mo ń gbọ́ yín. alright wọ́n ń sin òkúta bẹ́ẹ̀ ni àyè ẹ̀kọ́. bẹ́ẹ̀. alright ǹjẹ́ mọ̀ pé òkúta ìràwọ̀ òṣùpá yìí ǹjẹ́ mọ̀ pé ẹ ṣe ń sìn ǹjẹ́ mọ̀ pé ẹ̀yin mùsùlùmí ń sìn. sìn. ǹjẹ́ mọ̀ ok ẹ sìn alright ǹjẹ́ mọ̀ reason tí wọ́n ṣe gbà sí Muhammadu lẹ́nu. the reason náà ni pé irú tó ń ṣẹlẹ̀ sẹ́tẹ̀yìn tẹ́ ìpínlẹ̀ lórí ìṣẹ̀sì ní tẹ́ ń ṣe lọ́wọ́lọ́wọ́ yìí ní tó ń ṣẹlẹ̀ gbà náà ni. sọ fún yín pé kí nìkan tó ń jẹ́ṣẹ̀ ṣe ẹ yé sá kiri nǹkan tó ń jẹ́ṣẹ̀ ṣe náà ni pé ìṣẹ̀ṣe nǹkan tí wọ́n ń ṣe nígbà tí wọ́n ṣẹ̀ wá sílẹ̀ so as ọmọ ọkọ nǹkan táwọn bàbá wa ń ṣe òun là ń ṣe so ìṣẹ̀ṣe yìí. òmìjọ́ tí ẹ̀ ṣe mọ̀. ẹ̀yin lẹ̀ ṣe wọ́n lé yín ilé yín náà ti kọ́ńkà yín. ẹ̀yin gẹ́gẹ́ fúnra yín gẹ̀ ẹ̀ ṣe mọ́. a ní ilé yín ni wọ́n ti kọ́ńkà yín nǹkan tó ń ṣe ń lé tiwa àwa ń ṣe
ilé tí àní majority ẹ̀ ṣe máa jẹ́ kí n fún ní instance. ẹ farabalẹ̀ ẹ má jẹ́ ẹ yé sákiri sà mi Mr. sákiri ọ̀rọ̀ àjọ ń mọ̀mọ́ sọ̀rọ̀ ni. ọ̀rọ̀ mọ̀mọ́dù là ń sọ ẹ ṣe fi yẹn lẹ̀ bóyá ẹ̀ ń ṣe bóyá a ṣe bóyá a ṣe èmi àti nǹkan tó ń ṣe ń fámìlì ti wà nìyẹn so ilé tí yín lẹ̀ ti mọ̀ nǹkan tó ń ṣe ń lé yín náà nǹkan tèmi ń sọ ni pé àlẹ́yìn gẹ́gẹ́ fúnra yín tẹ́ ẹ pera yín ló ń ṣẹ̀ṣẹ̀ ẹ̀ ṣe mọ́. ẹ yẹ kẹ́ bí mi lè pe kí ni reason. ọ̀rọ̀ ṣẹ̀ṣẹ̀ kọ́ là ń sọ mi ò ní láti bí pé kí ni reason so mo kẹ́ ẹ máa fẹ́ bóònù bẹ̀yẹn ni ẹ̀ nílé sọ ọ̀yà no no problem. no àgbà tá a sọ̀rọ̀ ṣẹ̀ṣẹ̀ tẹ́ bá fẹ́ sọ̀rọ̀ ṣẹ̀ṣẹ̀ wọn á bá yín lóhùn náà so ìsìláàmù tẹ́ ń ṣe yìí Mm, ìrun tẹ́ ń kí mm. ẹbọ ni ṣé ẹ mọ̀ àbẹ́ mọ̀ báwo ló ti jẹ́ bọ̀. ok ààwẹ̀ tẹ́ ń gbà ààwẹ̀ Ramadan ẹbọ ni ṣé ẹ mọ̀ àbẹ́ mọ̀ báwo ló ti jẹ́ bọ̀. torí bẹ́ẹ̀ ṣe ń pé àwọn ẹlẹ́bọ ni mo ṣe ń tọ́ àti sọ fún yín pé kẹ́ẹ̀kan lè mọ̀ yìí pé ẹbọ náà ni nǹkan tẹ́ ń ṣe gbogbo nǹkan tẹ́ ń báwo ṣe ló ti jẹ́ ẹ bọ̀ ṣe mo sùúrù fẹ́ kẹ́ ẹ convince mi. máa ṣàlàyé fún yín ǹjẹ́ ẹ mọ̀ wípé gbogbo nǹkan tẹ́ ń ṣe pátápátá nínú Islam pátápátá òun ni àwọn ẹlẹ́bọ yẹn náà ti ń ṣe tẹ́lẹ̀ kí Islam tó bẹ̀rẹ̀ ṣé ẹ mọ̀ àbẹ́ mọ̀ ẹ dá mi náà Mr. Adépọ̀jù ẹ dá mi náà ṣé ẹ mọ̀ àbẹ́ mọ̀ mò ń gbọ́ yín. mo ní gbogbo nǹkan tẹ́ ń ṣe pátápátá ní Islam lé ní òun làwọn ẹlẹ́bọ ń ṣe àwọn ẹlẹ́bọ ló ń ṣe ṣé ẹ mọ̀ àbẹ́ mọ̀ àwọn ẹlẹ́bọ kọ́ ló ń ṣe. alright àwọn ẹlẹ́bọ kọ́ ló ń ṣe. mo rí pé gbogbo àwọn èèyàn pátápátá gbogbo mi ń bí yín lè question everybody inside ni wọ́n ń gbọ́ gbogbo èsì tẹ́ ń sọ mo ní wọ́n ti ń kírun tẹ́lẹ̀ ẹ sọ pé àwọn ẹlẹ́bọ mo ní àwọn ẹlẹ́bọ ló ń kírun ẹni rárá pé wọn ò kírun mo ní wọ́n ń gbàwẹ̀ Ramadan ẹ ti sùúrù mo ní wọ́n ń gbàwẹ̀ wọn forí Ramadan kanlẹ̀ fowó sà ni ẹ wọn ò kírun tẹ́lẹ̀. farabalẹ̀ ẹ ok ìforíkanlẹ̀ tẹ́yìn ìforíkanlẹ̀ yẹn ṣé kì í ṣe irun ni àwa ìforí kanlẹ̀ fowó sà ẹ̀yin ok àwọn ok tó ń ok pe ok ẹ jẹ́ kí n sọ̀rọ̀ ẹ jẹ́ kí n sọ̀rọ̀. ǹjẹ́ mọ̀ pé bẹ́ẹ̀ ṣe ń forí kanlẹ̀ bẹ́ẹ̀ ṣe ń kírun yẹn ǹjẹ́ mọ̀ pé ṣìgìdì náà lè ń forí balẹ̀ fún jìgìdì kọ́ làwọn forí balẹ̀ ọ̀rọ̀ fún. ẹ má wọrí àwọn èèyàn ń gbọ́ gbogbo nǹkan tẹ́ ń sọ now before ẹ kí n ṣe tó lọ. sùúrù ẹ ṣe sùúrù kí n lè fún yín reference I guess ok ibi ìyá kì í sọ̀rọ̀ a kàn máa ń sọ̀rọ̀ pẹ̀lú ẹ̀rí so mo fẹ́ kọ́kọ́ mọ̀ kí n lè kọ́kọ́ kẹ́ ẹ dá mi lóhùn dáadáa ok now ìrun kíkí wọ́n ti ń kí tẹ́lẹ̀ fún ṣìgìdì Allah kí Islam tó bẹ̀rẹ̀ Allah wọn ò fúnra kí ara ẹ̀ ṣìgìdì ni òun náà dẹ̀ lẹ̀ ń forí balẹ̀ fún lẹ́nu wọ́n pe Allah yẹn lọ́lọ́run fún yín lẹ́yìn ṣe rògbò lọ́run lẹ̀ ń forí balẹ̀ fún ní ìwà ṣìgìdì ni so gbogbo nǹkan yẹn sìn ẹ ò mọ̀ tẹ́lẹ̀ bọ̀ ẹ sọ wípé irọ́ ni à ń pa so màá wá jẹ́ kó gbé Quran verse kan jáde àwa béèrè lọ́wọ́ yín lórí Quran verse yẹn ṣe fara mọ́ ọyà bẹ́ẹ̀rẹ̀. alright àwọn ẹlẹ́dẹ̀kẹ̀ ẹ jẹ́ bá mi gbé Quran 569 wá fún wọn Quran 569 ṣé English lẹ fẹ́ àbí Arabic anyone. ok ẹgbẹ́ anyone wá fún wọn Quran chapter 5 verse 69 ẹ jọ̀ọ́ ẹ̀yin èèyàn wa tí lọ́dọ̀ bàbá ẹ̀yin èèyàn wa tí ẹ̀ ń gbọ́ wa ẹ jọ̀ọ́ tá a bá ti ń try láti padà sílé bá a ṣe ń sọ ní kẹ́ lọ bá èèyàn kankan o ẹ má lọ bá anybody o àwọn èèyàn kan ti wà ń tàn sí wọ́n pọ̀ gan wọ́n ń retí pé kẹ́ wá kó sọ́wọ́ àwọn ni o ilé yín ni kẹ́ máa lọ nǹkan tó bá ń ṣe nílé yín ni kẹ́ lọ máa ṣe o tẹ́ bá dẹ̀wù yẹn lè má ṣe anything kẹ́ nǹkan kan ò lè ṣe yín Ọlọ́run Olódùmarè kò nẹ́sìn wọ́n ti wá ń gbé àyà yẹn wá ẹ yẹ bá wa kà Mr. Adépọ̀jù ẹ̀yin náà kà. mo bí yín mo ní ṣe English lẹ́fẹ́ àbá Arabic ẹni wọn mo dẹ̀ ní kán gbé wá àwa tí ń kẹ̀kà ẹni ká kà kò sí wàhálà á máa kà wọ́n ní indeed the believers dájúdájú àwọn mùsùlùmí the Jews àwọn júù the Serbians àwọn sabiun and Christians àtàwọn kìrìsìtẹ́nì whoever truly believes in Allah and the last day ẹni tó bá nígbàgbọ́ nínú Allah àti ọjọ́ kẹyìn and does good tẹ́lẹ̀ ń ṣe dáadáa there will be no fear for them kò ní sí ẹ̀rù fún wọn o nor will they grieve. wọn ò ní rí ìbànújẹ́. now Mr. Adépọ̀jù kí lẹ lè sọ fún wa nípa ṣebí ẹ mọ àwọn tá à ń pè ní Jew bẹ́ẹ̀ni ẹ dẹ̀ mọ àwọn tá à ń pè ní Christian bẹ́ẹ̀ni ẹ dẹ̀ mọ àwọn tá à ń pè ní Muslim bẹ́ẹ̀ni. nínú ẹ̀sìn mẹ́ta yìí èwo ló kọ́kọ́ dé nínú ẹ̀sìn mẹ́tẹ̀ẹ̀ta yìí. ẹ̀sìn tó kọ́kọ́ dé Júù ló kọ́kọ́ dé lẹ́yìn Jew èwo ló dé lẹ́yìn Christianity lẹ́yìn yẹn ńkọ́ lẹ́yìn Islam.
Now ǹjẹ́ ẹ lè sọ fún wa nípa Sabians yìí tó fi síbi tó ṣe kẹrin wọ̀nyí kí lẹ mọ̀ nípa Sabians. Sabians lẹ́yìn tí n bá ka tafsir tí n bá ṣe findings máa mi ti lè sọ pé ẹ ò mọ̀ nípa ẹ ò mọ̀ tẹ́lẹ̀ àbí bẹ́ẹ̀ ọ̀rọ̀ ẹ jẹ́ ká wá ṣí fún yín mo rí i pé torí ẹ̀ ló fi jẹ́ pé tẹ bá débi kan tá a bá sọ nǹkan fún yín kẹ́ ẹ tó máa sọ pé irọ́ ni irọ́ ni irọ́ ni ó yẹ kẹ́ ẹ kọ̀ wé pé ẹ̀rí wo lẹ rí ẹ ṣàlàyé fún mi mo fẹ́ mọ̀ torí ẹ̀ ń sọ bí pé irọ́ ni irọ́ ni irọ́ nígbà tá a gbẹ́rì jáde ń sìn ta ní kẹ́ ẹni ẹ ò mọ̀ ẹ ṣe fẹ́ lọ ṣe findings now nǹkan tá a máa wá ṣe lélẹ̀ Mr. Adepoju máa jẹ́ kẹ́ lọ ṣe findings yẹn mi ò fẹ́ tú kinní yẹn bì àfi tẹ bá wà pẹ̀lú ọpẹ́ tá a bá rí àwọn àfáà mi èmi máa wá ṣàlàyé fún yín ẹ̀yin á wá lọ ṣe findings yẹn àwa ẹ ṣe sùúrù ẹ jẹ́ ń délẹ̀ ẹ máa lọ ṣe findings yẹn fún ara yín ẹ wá padà wá fún wa but kí n wá ṣàlàyé fún yín ṣé ẹ rí àwọn Sabians yìí tó wà níbí àwọn ni àwọn tí àwọn gangan ni wọ́n ní Allah àwọn gangan ni wọ́n máa ń sọ wípé la ilaha illallah bọ́ńtẹ̀ ṣe wà yẹn wọn ò ní òjíṣẹ́ nǹkan tí Muhammadu ṣe ni wípé ó fọ̀ sí ara ẹ̀ òun ó include Muhammadu Rasulullah ẹ ṣe sùúrù ẹ jẹ́ ń délé ẹsẹ̀ mo fẹ́ sọ nǹkan kan ṣe rí ẹ lè expect kájọ máa ní dialogue kẹ́ẹ̀kan máa sọ àwọn ọ̀rọ̀ kan tí ò wà òkè ẹ̀yin náà nǹkan tẹ́ gbé tìbẹ̀ kọ wèrè ló ń sìn àlá ok ní tí mùsùlùmí bá wá sọ nǹkan kan nísìn ẹ̀ ní mùsùlùmí àwa ni a máa ń fa wàhálà àwọn kan yìí náà ẹ̀yin náà fi ń fa wàhálà ni fa wàhálà tó bá yẹ pé ẹ fi ń fa wàhálà ni Mr. Adepoju àṣìṣòro tó ṣọ̀ fún mi ni pé tábà dálẹ̀ bá tábà ẹ̀yin tẹ́ ìpínlẹ̀ lórí Mr. Adepoju ẹ ṣe sùúrù nǹkan tẹ́ kan máa ṣe ni wípé kí ni reason tẹ́ fi sọ pé wèrè ló ń sin Allah àwa ṣàlàyé fún yín bọ̀ ẹ jẹ́ ká yanjú ọ̀rọ̀ Sabians yìí ẹ ṣe sùúrù ṣùgbọ́n ó sì yé yín náà ṣé ra àwọn Sabians tí mo sọ yìí àwọn náà ń sin Allah o àwọn náà ní ìṣègìdì Allah wọ́n ti ń sin Allah kí Islam tó bẹ̀rẹ̀ wọ́n ti ń ṣe láìla kí Islam tó bẹ̀rẹ̀ wọ́n ti ń ṣe Allahu Akbar kí Islam tó bẹ̀rẹ̀ ṣìgìdì ni Allah wọ́n ti ń sìn kó tó kí Muhammadu kó tó bí Muhammadu náà nǹkan yìí sìn ẹ ò mọ̀ tẹ́lẹ̀ ṣé wàá rí àwọn tó ń jẹ́ Sabians yìí àwọn ló ń kírun irun wọ́n máa ń kírun fún Allah wọ́n máa ń bọ ìràwọ̀ àti òṣùpá àwọn ló máa ń gbàwẹ̀ Ramadan wọ́n dẹ̀ máa ń kọrí sí Kaaba tó bá ń kírun wọ́n dẹ̀ máa ń lọ sí hajj gbogbo àwọn nǹkan tẹ́ ń ṣe pátápátá gbogbo òpó ẹ̀sìn Islam ni wọ́n ń ṣe àwọn ló ní so nǹkan tẹ́ máa wá ṣe ń sìn Mr. Adepoju nǹkan tẹ́ gbọ́ látẹnu wa yìí ẹ wá lọ ṣe research ẹ wá padà wá síbí ẹ wá ṣàlàyé fún wa bóyá rọ́ la pa àbó òótọ́ ibi confam làwa máa ń sọ ó sì yé yín àwa ṣé ẹ rí Allah kí wá kẹ́ tó wá máa lọ kẹ́ ẹ máa yẹ kẹ́ sọ̀rọ̀ kẹ́ wá tó máa lọ ṣé ẹ rí Allah ṣìgìdì ni ó ní ọwọ́ ọ̀tún méjì aláwọ̀ ṣe ṣìgìdì òye yín ni àwa ti sọ ṣé ẹ mọ̀ nípa àwọn Sabians àní ẹ jẹ́ n sọ kankan fún yín ṣé gbogbo nǹkan tẹ́ ń sọ yìí ṣé ẹ mọ̀ nípa àwọn Sabians ní sùúrù gbogbo àwọn nǹkan tẹ́ ń sọ ẹ tẹ́ dá mi lóhùn sẹ́ ṣé ẹ mọ̀ nípa èmi ti sọ fáàtì fún yín tí bá fẹ́ pretend màá ní mò ń pa wọn so èmi ti sọ fáàtì fún yín. náà nígbà tẹ́ ti sọ fáàtì tí ẹ ò mọ̀ nípa wọn tí mo dẹ̀ ń sọ nǹkan fún yín tẹ́ tí wàá ń sọ fún mi pé Allah kì í ṣe ṣìgìdì èmi tí mo sọ fún yín pé ṣìgìdì ń ṣe ẹ̀rọ bí a mọ̀ ń sọ̀rọ̀ lórí ẹ lọ ṣe research náà. mi ò ní research kankan tí mo fẹ́ sọ pa yẹn definitely you ìtẹ́fẹ́ máa kó tí mo ti mà. ẹni ẹ ò ní research láti ṣe àsọ̀rọ̀ Sabians fún yín àníṣe mọ́nítì ń pa wọn ẹni ẹ ò mọ̀ ìwé yín ni náà. ẹ ṣe sùúrù ìtẹ́mi try láti sọ ni pé. kẹ́ ẹ tó lè sọ fún mi pé nǹkan tí mò ń sọ pé irọ́ ni you must be able to tell me about these Sabians tẹ́ ẹ bá ti lè sọ fún mi ẹ ṣàlàyé fún mi pa wọn. ẹni sùúrù ṣé ẹni bí ẹ ti jẹ́ kí n bínú ẹ jẹ́ kí n gbé tafsir jáde ṣé ní tafsir rẹ̀ Amadéleke. ní sùúrù ẹ jẹ́ n ṣàlàyé kankan fún mi. ṣé ẹ ní. mi ò ní ibi tó ti kọ́ tiẹ̀. ok ẹ yẹ kí n gbé tafsir Ibn Kathir jáde Mr. Adepoju ẹ ti ń bẹ́ sí mi báyìí ẹ ti ná gidi jù ẹ̀yin tẹ́ bá ń ṣe mùsùlùmí ẹ ti ná gẹ̀ mí Allah ti kó sí yín lórí. ẹ̀mí Allah ti kó sí yín lórí this is tafsir Ibn Kathir of course so ẹ̀yin náà ẹ lè lọ wá àìmọye tafsir ló wà
ẹ lè wo tafsir kútùbù, ẹ lè wo any tafsir tẹ́ bá fẹ́. So nǹkan tá a bá sọ fún yín àwa ò kí ń parọ́ ń bí, ẹ̀yin ní kẹ́ ẹ lọ research fún ara yín. Àárín yín mọ́, ẹ ti kúrò ń bí o. Mr. Ajípọ̀jù àárín yín mọ́, ẹ máa bọ̀. Mr. Razak, ẹ máa bọ̀. Ẹ máa gbọ́, wọ́n ní in Mecca, nílẹ̀ bẹ́kà the Ahnaf were called Sabians because of the doctrines they embraced. àwọn aláàbò àwọn èèyàn wọ́n máa ń pè wọ́n ní sabians yìí nítorí nǹkan tí wọ́n ń ṣe. Mr. Razak àzúrí yín o, ẹ má sọ pé ẹ gbọ́, ẹ padà, mo fẹ́ kẹ́ wà ń bí, ẹ padà, ẹ máa bọ̀, ẹ kúrò bẹ́ẹ̀. Mo ń gbọ́ yín. Ẹ máa gbọ́, ẹ ṣe ń wojú screen. Ẹ tún ti lọ. Àfi kẹ́ dúró síbi iṣẹ́ ká tó kà. Mo ń gbọ́ yín. Mo fẹ́ kẹ́ máa rí, ẹ máa wojú screen. Wọ́n ní when Muhammad claimed to be a prophet. ìgbà tí Muhammadu dé tó pé rẹ̀ lójíṣẹ́. Bàbá yìí ti ń sáré, bàbá yìí fẹ́ pa dátà ni. àbúrò rìpọ́ọ̀tì ni. Mo fẹ́ lọ wo verse yẹn fúnra mi. Nǹkan tẹ́ máa wá ṣe, nǹkan tẹ́ máa ṣe, Mo fi minimize. nǹkan tó yẹ kẹ́ ẹ Tẹ́ ṣe. fẹ́ ka ìfẹ́ ló máa confirm ẹ̀ lọ́dọ̀ ara mi fúnra mi. Kó má jẹ́ pé tọ̀dọ̀ yín mo wò. Ẹ lọ wá ìwé gangan ni, ṣé ẹ ní hard copy tafsir yìí lọ́wọ́? Mo ní náà. Ẹ ní, ó yẹ ẹ lọ ṣí. Mi ì lè ṣí, inú òkùnkùn mo wà. Ẹ pe Allah. Ẹ pe Allah kò fún yín mọ́lẹ̀ náà. Mo ní mo wà nínú òkùnkùn pé mi nínú ṣẹ́ẹ̀fù ní fóònù ẹ ló wà. Ẹ pe Allah. Ẹ ní sùúrù, mo ní soft copy lórí fóònù, mo lè máa wò lórí fóònù. Ó yá, ẹ ò lè rí lórí fóònù yìí, bọ̀ tí wọ́n bá sọ pé ẹ ní ó yẹ wò, ẹ yẹ̀ wò bóyá ó wà bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ torí ẹ̀ mo fi minimize tó fi dà bí ẹ gbọ́ mi. Ó yá, nǹkan tó yẹ kẹ́ ẹ ti ṣe tipẹ́tipẹ́ nìyẹn, but ẹ kọ́kọ́ dúró, ẹ ṣe jẹ́ ká kà fún yín náà. Ẹgbẹ́ ẹ ṣe jẹ́ ká kà fún yín náà, kẹ́ tó lọ máa wò. Ó yẹ kẹ́ ẹ ní fóònù méjì tí a máa fi check ẹ̀. Bàbá ṣé ẹ ti bá wa ṣàlàyé fáwọn èèyàn wa ṣá, bàbá. Mo ti sọ mo ṣe bẹ̀rẹ̀ mo sọ náà. Àwọn wà ní ọ̀dà pé yẹn wà bí 100 and something gbà yẹn. Àìlè ti pọ̀ díẹ̀ báyìí, bóyá kẹ́ tó bá wa ṣàlàyé fún àwọn èèyàn wa. Ẹjọ́ gbogbo ilé wa tá o, mo kí gbogbo ilé o, ẹ káàárọ̀ àti bọ́ sí after 12 nísìnyí. Ẹjọ́ tẹ́ bá lórí show wa yìí, tẹ́ bá wà bí ẹnikẹ́ni ẹ má lọ bẹ́ẹ̀ ní bòdì. Ẹ̀yin tẹ́ bá ṣe ń bọ̀ nílé padà, mi ìrànlọ́sí babaláwo, mi ìrànlọ́sí àfa kankan o. Lọ́wọ́ táwa scam pọ̀ rẹpẹtẹ, ẹ má bọ̀ sí anybody lọ́wọ́ o. Ẹni tí wọ́n bá padà sílé, go back home and ask your family. Àwọn wà bí lára document for anybody, kò lọ bẹ́ẹ̀ anybody. Ẹ̀ tó bá gbá on your own accord ni. Is there anything you want to talk about? Tó bá kó nǹkan tó béèrè. O lọ sọ́dọ̀ àwọn tó ń ṣerú nǹkan bẹ́ẹ̀ yẹn. Tó bá dẹ̀ lẹ́yìn nǹkan tó lè béèrè. Tó bá ní lock lọ́wọ́ àwọn tó bá mú ẹ̀. Pọ̀ máa sórí online. Black app yìí, it's full of 419. Afa, pastor, oníṣẹ̀ṣe, they are all the same. Ọmọ wa bá iná ti bẹ̀ sí mèlí àbí toy box yín, wọ́n ń ṣe nǹkan tó pera wọn o. Ẹ máa ráfà tó ń jó ọkọ̀ babaláwo. Ẹ̀rí wọn tó ń jó ọkọ̀ pastor, gbogbo wọn 419 ní ẹjọ́ torí Ọlọ́run. Lórí áàpù ẹni bí àbí bẹ́ẹ̀ yẹn, tó bá ti ń jókòó tó bá ti sọ̀rọ̀ tẹ́lẹ̀ bá ti ń lójú ẹ sá fún wọn náà o. Ẹnu wọn dùn kó ojú àbí oyún wà bẹ́ẹ̀. Ẹni tó bá lọ bá wọn tó bá bọ́ sí wọn lọ́wọ́ kò sẹ́ni tó rọyàn sí ẹ má sunkún wá bí o. Ìwọ tó bá gbá wọn gbá ìwọlé ní o. Àwọn táwọn bí ń tà ń ka Kùránì nìkan adé ń tu. I recommend anybody. I run sí anybody. Tí bàbá wa bá yín tí máa ń bọ̀ sí ẹ ké jáde o. Tó lóye kò bá pè é ké jáde, tó bá jẹ́ mèsì ni, tó bá jẹ́ kàn mí, tó bá jẹ́ yàrá jẹ́ anybody tó bá ti bẹ̀rẹ̀ sọ̀rọ̀ wa ké jáde. Àgbàṣẹ́ méjì mọ́ ti wá o. Àdè ràn sí anybody ni mo sọ. Ẹni tó bá sọ̀rọ̀ ọjọ́ ń risk ni o. Ẹjọ́ torí Ọlọ́run. Because àwọn sórí tá à ń gbọ́ wà disturbing díẹ̀. Ìní jù bẹ́ẹ̀ lẹ́jọ́ torí ẹ jẹ́ ká take it easy o. Ẹ ṣé mo dúpẹ́. Ẹ ṣé gan bàbá. So Mr. Ajípọ̀jù ẹ máa gbọ́. Mo ti wò. When Muhammad claimed to ẹ jẹ́ ká kà tán. Mo ní mo ti lọ wò. Kí lẹ wò ó yẹ kí wàá lè rí bẹ́ẹ̀. Àwọn sábà ìdímínà sọ bí wù yẹn, ó ní mo lọ wò. Kí wàá lọ wí. Wọ́n ní àwọn kan nínú àwọn Christian tó jẹ́ yí pé any set of Christian kọ. wọn ò follow any religion. Okay. Yeah, okay. Àwọn Christian kan ni. So tí fẹ̀sì yẹn wá ń sọ ní pé wọ́n ní àwọn tó jẹ́ yí pé o. Nínú àwọn Jews, nínú àwọn Christian àti àwọn sábà yẹn tó jẹ́ yí pé o wọ́n wá nígbàgbọ́ nínú tó jẹ́ pé wọ́n condition pé wọ́n nígbàgbọ́ nínú Ọlọ́run àti ìjọ́ gbèdé last day lẹ́yìn pé kò sí ìbẹ̀rù fún wọn kò sí máa sí ìbànújẹ́ fún wọn. Ayàlẹ̀ kànà.
ẹ máa wo ṣebí mílẹ̀ lẹ fẹ́ kà fún mi ṣebí mílẹ̀ lẹ Mr. fẹ́ kà Adépọ̀jù Mr. mo ń gbọ́ Razak yín. ó yẹ mute kẹ listen kẹ tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ sí nǹkan tá a fẹ́ kà yìí kó lè yé yín. Hello, before kẹ́ tó máa kà hello ṣé ń gbọ́ mi. Mo ń gbọ́ ẹni tafsir ẹni Ibn Kathir ni àbí. mo ń gbọ́ bẹ́ẹ̀ ni. So Ibn Kathir lèmi náà ṣí ntí mo ṣí mi báyìí ó ṣe yàtọ̀ sí ọ̀rọ̀ yín. ṣé mo ń sọ fún yín mo ní ṣe hard copy lẹ́ni ẹni soft copy àbí soft copy. hard copy lélẹ́yìí ẹ̀ kẹ́ rí pé picture ni náà. Okay, so definitely picture lélẹ́yìí báyìí ṣe fẹ́ convince mi pé Ibn Kathir ni. ẹ jẹ́ ká ṣe báyìí ẹ ṣí ṣé tafsir Ibn Kathir tẹ ní lọ́wọ́ yẹn ẹ ṣí soft copy yẹn náà ẹ wá ṣí Quran chapter 2 verse 62 ẹ wọ́n ti sọ̀rọ̀ sabians níbẹ̀ náà. ó náà ni mo ṣí sẹ́ẹ̀. 569 Quran 262. 62 àbí. bẹ́ẹ̀ ni bí ẹ ṣe Ibn Kathir tafsir Ibn Kathir. ìṣe ìkànnì ìjẹ́ ká nǹkan tó ṣe àwọn ẹni ní pé wọn ò trust source wa bá a ṣe ń ka yẹn wọ́n lè believe pé àwa la kọ́ so tó bá tẹ̀lé yẹ̀wò fún ara ẹ̀ kò bá dáa bọ̀ nísìnyí wọ́n ti padà dé a máa ka kínní fún wọn wọ́n á dẹ̀ lọ ṣe research wọn fún ara wọn. ṣé ẹ ti rí nínú hard copy yín kẹyẹ ká mọ̀ tẹ́ bá ti rí o. so mo jẹ fẹ́ kẹ́ nìyẹn ṣe wá kí n kakọ́ tí mo fẹ́ kà lẹ́ẹ̀kan kí n gbé fóònù lẹ̀. mo ti rí tó wà nínú tó bá sì tútù yẹn mo ti rí. Mr. Adépọ̀jù ẹ mọ̀ kan sọ. Mr. Adépọ̀jù ẹ mọ̀ kan ẹ mute ẹ yẹ ká ka kínní ẹ má waste time ara wa tẹ bá kúrò níbí kẹ́ ẹ lọ ṣe research ẹ wo Google ẹ research dáadáa nípa àwọn tá a fẹ́ sọ fún yín yìí ṣẹ́gi ẹni ẹ sì lọ ó dà pé àwọn náà fẹ́ ṣe research ni so Mr. Adépọ̀jù. mo ń gbọ́ yín ẹ máa sọ̀rọ̀ lọ. ó yá ẹ máa gbọ́ mo fẹ́ kẹ́ gbọ́ ṣẹ́ gbọ́. wọ́n ní when Muhammad claimed to be a prophet. nígbà tí Muhammadu tó sọ pé òun ti di òjíṣẹ́ o. he was called. hello sir. yes. mi trust source yín fact mo sọ fún yẹn kò possible kan kọ síbẹ̀ pé claim kí wọ́n máa lo the word claim níbẹ̀ kò possible. ẹ hàn pé èmi náà sọ lẹ́ẹ̀kan pé ẹni yóò trust the source wa. mi a lè trust source yìí so that torí ẹ̀ ló jẹ́ pé tẹ bá fẹ́ ka nǹkan mo gbọ́dọ̀ mọ ibi tẹ fẹ́ ka yẹn so verse tẹ sọ pé nǹkan yẹn náà lèmi náà ń kà olówó wà lórí screen yìí tí mò ń kà lọ́wọ́ báyìí kò sí something kò sí the word claim níbẹ̀. kò sí the ẹ yẹ ká ṣe báyìí ẹ yẹ kí n ṣe báyìí. máa tẹ́yìn lọ́rùn kí n tó sùn máa tẹ́yìn lọ́rùn ṣe bẹ́ẹ̀ ti rí mi báyìí ṣe bẹ́ẹ̀ rí pé fóònù mi ni mo fi ń wọ̀nyí báyìí ẹ dẹ̀ rí pé Quran.com ni mo wà ṣé ẹ rí Quran.com. ẹ open app Quran. ẹ open app Quran àwọn ọ̀tá mùsùlùmí náà ìjọ tá Islam àwọn náà ń ṣe app wọ́n ń ṣe ní website qualification ní sọ̀pá Islam. ó yẹ ká máa béèrè qualification àwọn táwọn máa bá sọ̀rọ̀ kan ó yẹ wò ṣe bẹ́ẹ̀ ṣe rí pé Quran tó ṣe bẹ́ẹ̀ ṣe rí app yẹn. ṣe ẹ ti rí báyìí. ẹ ti rí bá kọ́ra. ṣe pé mo ti mú. ẹ máa ṣì lọ. mo lọ sí 62. 62 lẹ́ ń lọ. 62 ni mo lọ. Alright, 62 ni.
kí á ka àyà yẹn ṣe bẹ́ẹ̀ wà ń bẹ̀ ẹ máa gbọ́ ó ní indeed the believers the Jews the Christians and the Sabians dájúdájú àwọn mùsùlùmí Jew Christian àti Sabians whoever truly believes in Allah and the last day tí wọ́n bá nígbàgbọ́ nínú Allah àtọjọ́ kẹyìn and does good tẹ́lẹ̀ ń ṣe dáadáa will have their reward with their Lord wọ́n máa rí èrè wọn lọ́dọ̀ olúwa wọn and there will be no fear for them nor will they grieve. kò dẹ̀ ní síbẹ̀rù fún wọn wọn dẹ̀ ní rí ìpayín kéke. ṣe bẹ́ẹ̀ rí pé àyà yẹn náà ni Mr. Razak so a fẹ́ lọ sí tafsiri àyà yìí ṣé ó ń yé yín ṣé ẹ̀ ń rí mi tafsiri ní báyìí ọmọ ló dàbí ìwé yìí ṣe bẹ́ẹ̀ ti rí báyìí this tafsiri ẹ ti rí Jalalain ṣe bẹ́ẹ̀ rí this Tanwir this tafsiri Kutubi this tafsiri Ibn Kathir ṣe bẹ́ẹ̀ rí wọ́n ti mú tafsiri Ibn Kathir ṣe ti rí tafsiri yẹn nìyí bí ṣé ẹ lè ka Lárúbáwá àbí kí a bá yín translate sí English. mo lè ka Lárúbáwá dáadáa ok ó yẹ pé mi lè rí ẹ lè rí tí a máa ṣe báyìí ẹ jẹ́ kí n translate ẹ̀ sí English kó lè easy. ṣé ẹ rí mi ṣá ẹ máa sọ pé mo fẹ́ copy ẹ̀ ní ọ ṣe bẹ́ẹ̀ rí mi ẹ kí n gbé láti ìsàlẹ̀. ṣe bẹ́ẹ̀ rí mo ti copy ẹ̀ ẹ ti rí pé mo ti copy ẹ̀ alright so ẹ ká lọ sí ChatGPT ṣe bẹ́ẹ̀ mọ kínní tẹ́ bá fẹ́ translate nǹkan sí English ẹ kàn máa tẹ̀ síbẹ̀ translate to tẹ́ bá yẹ tẹ̀ síbẹ̀ translate to English wà ní kẹ́ paste nǹkan yẹn ṣe ti rí ẹ jẹ́ kí n paste ẹ̀ tafsiri yẹn ni tí mo copy ṣe ń rí ok mo ti drop ẹ̀ o ti ń translate ẹ̀ ṣe o ti ń translate tafsiri yẹn so àwọn ibi tá a fẹ́ kà nípa Sabians yẹn ni mo fẹ́ kà fún yín. now àwọn Sabians yẹn ṣe bẹ́ẹ̀ rí as for the Sabians fún àwọn ti Sabians ṣé ẹni yẹn wà ń bẹ̀. mo wà ń bẹ̀. alright mo fẹ́ I want to be very shocking wò pé ṣé bẹ́ẹ̀ ló ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ àwọn Sabians ok ẹ ká lọ síbẹ̀ now as for the Sabians nípa ti àwọn Sabians yẹn there is more difference about them. ìyàtọ̀ díẹ̀ wà nípa wọn o. Sufi and Nantawi reported from Mahid that the Sabians were a people between the Magians, Jews, and the Christians. àwọn sọ wípé Sabians àwọn èèyàn kan láàrin Magians Jew àti Christian ni wọn o. with no distinct religion. tí wọn ní ẹ̀sìn kan pàtó. Something similar was narrated from Atta and Sa'id ibn Jabir. nǹkan tó jọ nǹkan yìí náà Atta àti Sibi sọ bẹ́ẹ̀ o. now Abu Haliya, Abu Rabi, Abu Nagba orúkọ tó ń dá yẹn said. wọ́n wípé. the Sabians are a sect among the people of the book. àwọn Sabians yìí wọ́n jẹ́ kan lára àwọn èèyàn tí wọ́n dárúkọ nínú ìwé. who recite the psalm. tó máa ń ka ìwé kan tó ń jẹ́ psalm. for this reason. nítorí ìdí èyí. Abu Hanifa and Ishaq said their slaughter and intermarriage are permissible. Abu sọ wípé ìgbéyàwó wọn àti ẹran pípa wọn ẹ̀tọ́ ló jẹ́ o. others said they worship the angels. àwọn kan wá sọ pé wọ́n máa ń sin màláíkà. Ibn Jahir reported that Ali Hassan said. Jari ó sọ wípé Ali Hassan sọ wípé. it was said to Ziyad that the Sabians pray toward the Qibla. so wọ́n wá sọ fún àwọn Zidia wọ́n sọ fún wọn pé àwọn Sabians tẹ̀ ń wò yìí o tó bá ti fẹ́ kírun wọ́n máa ń kọjú sí Qibla. and pray 5 times daily. wọ́n dẹ̀ máa ń kírun ní ẹ̀ẹ̀márùn lójúmọ́. ṣé Mr. Razak ń gbọ́ àwọn Sabians yìí wọ́n ń kírun lẹ́ẹ̀márùn lójúmọ́ wọ́n ń kọjú sí Qibla tó bá ti fẹ́ kírun ẹ jẹ́ ká tẹ̀síwájú. so he wanted to exempt from. ẹjọ má bínú ẹ bá mi rí fast díẹ̀. it was said to Ziyad that the Sabians pray toward the Qibla. wọ́n sọ fún Ziyad pé àwọn Sabians yìí o tó bá ti fẹ́ kírun wọ́n máa ń kọjú sí Qibla. and the Sabians wọ́n máa ń pray wọ́n máa ń pray náà sọ. ẹ fara kí ni sọ láti náà. irun ṣé sọ láti náà kọ síbẹ̀ yẹn. sùúrù Mr. Adepoju
ẹ Kò gbọ́ ń ṣe sọ lánàá kọ náà. Mr. Adépọ̀jù ẹ ṣe sùúrù Ok, tẹ́ mo ẹ gbọ́ bá lọ yín. kà ń lárúbáwá sọ láti ló wà ń bẹ̀ a translate ẹ̀ sí English ni ṣó ti yé yín Ok. Ẹ̀hẹ̀n. And pray 5 times daily wọ́n dẹ̀ máa ń kírun ní ẹ̀ẹ̀márùn lójúmọ́. ẹ̀ẹ̀mélòó ni Mr. Adépọ̀jù ẹ̀ẹ̀mélòó lẹ́yìn máa ń pray lójúmọ́ Márùn. Ẹ̀hẹ̀n. So he wanted to exempt them from jizya. wọ́n fẹ́ yọ wọ́n kúrò nínú àwọn tó máa sanwó ẹ̀mí But o. later it was discovered that they worship the angels. bàtú wá yá wọ́n rí i pé wọ́n máa ń sin màláìkà. Some said they read the Psalms and face the Qibla in prayer. àwọn kan náà tó sọ wípé wọ́n máa ń ka sam wọ́n dẹ̀ máa ń kọjú sí kíbla. Others, they lived in Iraq àwọn kan sọ pé wọ́n ń gbé ní iraki and they believed in the prophets. wọ́n dẹ̀ nígbàgbọ́ nínú òjíṣẹ́. Fasted 30 days a year. wọ́n máa ń gbàwẹ̀ ramadan fún Ṣé ọgbọ̀n gbọ́ ọdún. àwẹ̀ Ramadan tẹ́ ń gbà yẹn wọ́n ń gbà. Ṣé And wọ́n dákọ̀ Ramadan bẹ́ẹ̀? bẹ́ẹ̀ ni Ramadan ni. Ẹ mọ̀ pé nígbà tí mo Bẹ́ẹ̀ fẹ́ ka ẹ ṣe sùúrù náà. Mr. Adépọ̀jù, mo ti kọ́kọ́ gbé ẹni sùúrù. Ṣé rí? Mr. Adépọ̀jù ẹ ṣe sùúrù. Ẹ jọ, mo fẹ́ béèrè question kan. Ẹ dúró Mr. Ẹ jẹ́ Adépọ̀jù. àkàtà Ẹ jẹ́ kí n nìkan. béèrè question kan. Mr. Ẹ Ẹ jẹ́ jẹ́ Adépọ̀jù. kí n béèrè àkàtà question kan. ẹ jẹ́ àkàtà àlè máa Mr. lọ. Adépọ̀jù. Tí wọ́n dákọ̀ Ramadan bẹ́ẹ̀, question tí Mr. mo béèrè ni. Adépọ̀jù ẹ ṣe sùúrù náà. Ah, Ẹ ṣe sùúrù o. Gbogbo ìbéèrè yín ni màá dáhùn kí n tó sùn. Ẹ ṣe sùúrù ok. ṣẹ gbọ́. Ẹ mọ̀ pé mo ti kọ́kọ́ gbé tafsir kan wá ẹ ní ẹ ò believe source yẹn. Yàtọ̀ sí source mò ń ká yìí source tá a ní lọ́wọ́ lórí Sabian yìí ó tó 15 ẹyọ kan mo sì mú wá fún yín. So tá a bá bá yín sọ níbí òdodo là ń sọ. Ẹ jẹ́ ká tẹ̀síwájú. They believed in all the prophets wọ́n nígbàgbọ́ nínú gbogbo àwọn òjíṣẹ́ o. and fasted 30 days a year wọ́n dẹ̀ máa ń gbàwẹ̀ fún ọgbọ̀n ọdún nínú ọdún and kan. prayed 5 times daily facing Yemen. wọ́n dẹ̀ máa ń kírun lẹ́ẹ̀márùn lójúmọ́ wọ́n máa kọjú síbi yemen. Wahab ibn Munabi said, wàhábù náà tún sọ wípé o they are people who know Allah alone. àwọn èèyàn yìí àwọn ni wọ́n mọ ẹni tó ń jẹ́ Allah nìkan. Ṣé rí nǹkan kan tí mo fẹ́ kí Mr. Adépọ̀jù Mr. Razak mọ̀ ni pé àwọn ẹni yìí ti wà kí Islam tó bẹ̀rẹ̀ o. Màláíkà ṣìgìdì òṣùpá ni wọ́n ń sìn bọ̀ jẹ́ ká tẹ̀síwájú. But they have no law to follow, wọn ò dẹ̀ ní òfin kankan tí wọ́n ń tẹ̀lé. nor did they invent disbelief. wọn ò dẹ̀ kí ń ṣe àìgbàgbọ́. Abdulrahman ibn Zayd said, rahman náà tún sọ wípé they were a religious group on the island of Mosul. àwọn ẹ̀yà kan tó ń ṣe ẹ̀sìn kan ní apá kan ní ibi Mosul. They said, wọ́n wípé wọ́n máa ń sọ pé wọ́n máa Mr. sọ wípé Mr. Adépọ̀jù ẹ padà wá ẹ má lọ Mr. Mi ì lọ. wọ́n máa ń sọ pé there is no God but Allah. kò sí ṣígìdì kankan o àyàfi Allah. Ipe la ilaha illa Allah but had no book or prophet. wọn ò dẹ̀ níwèé wọn ò dẹ̀ lójíṣẹ́. Ṣó ń yé yín àwọn ẹni yìí ló máa ń sọ pé ṣìgìdì wọn ní Allah o àwọn náà máa ń sọ pé la ilaha illallah la ilaha illallah náà wọn bọ̀ wọn ò lójíṣẹ́ ìgbà tí Muhammadu pé opportunity ilé yìí náà àwọn Júù lójíṣẹ́ àwọn kìnìún náà yẹ káwa náà lè lo Allah yìí náà ẹ jẹ́ kí n fọ́ọ̀sì mọ́ òun ni jihad yẹn fọ́ọ̀sì mọ́ Muhammadu ló fi jẹ́ pé ẹ gbọ́dọ̀ sọ wípé ẹ gbọ́dọ̀ jẹ́rìí dandan ni fún yín tẹ́ bá máa di mùsùlùmí ẹ gbọ́dọ̀ jẹ́rìí wípé ẹ mọ̀ tó mọ láìláyé ńlá Muhammadu mo jẹ́rìí wípé kò sí ṣìgìdì kan àfi ṣìgìdì Allah mo jẹ́ jẹ́rìí wípé Muhammadu ni òjíṣẹ́ Allah ẹ sì mútu síbẹ̀ ẹ ṣe sùúrù ẹ sì mútu síbẹ̀ ẹ máa gbọ́ wọn ní àwọn náà máa ń sọ pé there is no God but Allah. àwọn ẹ̀dá máa sọ wípé la ilaha illallah o. but had no book or prophet. wọn ò dẹ̀ níwèé àti wọn ò dẹ̀ lójíṣẹ́. only these statements. àyàfi gbólóhùn tí wọ́n sọ yìí. gbólóhùn yẹn nìkan lọ́kàn máa sọ la ilaha illallah nìkan ló máa sọ kò sí nǹkan tó ń jẹ́ Muhammadu Rasulullah. For this reason. fún ìdí èyí. the polytheists used to call the prophet. àwọn ẹlẹ́bọ máa ń pe ànábì Muhammadu ní. and his companions. àtàwọn mùsùlùmí ẹgbẹ́ rẹ̀. Sabians. wọ́n ní Sabians làwọn Muhammadu àti mùsùlùmí. because of their saying. nítorí pé wọ́n máa sọ wípé. there is no God but Allah. àwọn náà máa sọ wípé la ilaha illa Allah. àwọn ènìyàn ló máa ń sọ pé láìláì ìgbà tí Muhammadu dé wọ́n wà pé Muhammadu yìí ẹ máa rádaràdà ni Muhammadu ń ṣe Muhammadu Sabians lòun náà kí ni ìdí tó fi sọ bẹ́ẹ̀ torí pé Muhammadu náà máa ń sọ pé láìláì yìí mo sọ ẹ gbọ́dọ̀ máa sọ pé kò sí kíní kan àfi Allah wọ́n rí pé Sabians ní ẹni àwọn Sabians ló máa ń sọ kíní yìí àwọn náà ní ṣìgìdì Allah Muhammadu kan fi Muhammadu Rasulullah ó fi sí. Now
mi ìbá ní ká máa ka kí ẹ̀yẹ́ kàkà níṣó. Others said their religious resembled Christianity but with a different qibla. wọ́n ní pé àwọn kan tún sọ pé ẹ̀sìn wọn jọ ti kìrìsìtẹ́nì ṣùgbọ́n ó níbi tí wọ́n ń kọjú sí ibòmíì. So nǹkan tí mo máa wá ṣe fún yín tí mo fẹ́ kẹ́ ṣe níwọ̀nba díẹ̀ tí mo kà yìí, omi ń bẹ lámù but díẹ̀ tí mo kà yìí, Mr. Razak, ẹ wá lọ ṣe research yín fún ara yín. Allah ṣìgìdì àwọn Sabians ni. Àwọn Sabians yìí àwọn ló ń kírun lẹ́ẹ̀márùn lójúmọ́ fún ṣìgìdì yẹn. Àwọn ló ń gbàwẹ̀ Ramadan. Àwọn ló ń ṣe wọ́n máa ń zakat wọ́n ń ṣe hajj wọ́n ń ṣe tẹ́ bá tẹ̀ síbẹ̀. Ṣé ẹ rí bá àwọn Sabians yìí ṣe ń sin òkú? Bẹ́ẹ̀ náà lẹ́yìn mùsùlùmí ṣe ń sin òkú. Gbogbo nǹkan tẹ́ ń ṣe pátápátá nǹkan àwọn Sabians yìí ni. Àwọn Sabians yìí dẹ̀ ní ìràwọ̀, òṣùpá, màláíkà, ṣìgìdì òun náà ń sìn. Àwọn dẹ̀ náà ní Allah. Tá a bá wá gbé picture Allah jáde fún yín, mo mọ̀ pé tún máa jiyàn o. Ó máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ tí èèyàn bá gbọ́ nǹkan kan tí ò gbọ́ rí, á kọ́kọ́ jiyàn. But ẹ lọ ṣe ìwádìí fún ara yín. Gbogbo nǹkan tẹ́ ẹ gbọ́ lọ́dọ̀ wa ń bì, Mr. Razak, òdodo ni kò sí irọ́ kankan bẹ́ẹ̀. Allah Kí ló sọ̀rọ̀? ẹ lè sọ̀rọ̀. But ọ̀rọ̀ tẹ́ fẹ́ sọ èmi ò rò pé màá dé lè dá yín lóhùn. Torí èmi Ó ti yẹ fẹ́ kẹ́ ẹ lè sọ. dá mi lóhùn. Èmi ti fẹ́ sọ ó yá ìṣẹ́jú kan. Ó yẹ kẹ́ ẹ lè dá mi lóhùn. Ìṣẹ́jú kan yẹ béèrè. Naam. So àwọn nǹkan tẹ́ ẹ sọ. So tẹ́ ẹ bá sọ nǹkan tó against gbogbo àwọn nǹkan yìí, ẹ́ ó ma- tẹ́ ẹ bá sọ nǹkan tó jẹ́ kó opposite àwọn nǹkan tẹ́ ẹ ń sọ yìí, tẹ́ ẹ bá sọ, màá wà surprise. Mi expect kẹ́ ẹ sọ nǹkan opposite ẹ̀ torí pé ẹ ní belief ní Ọlọ́run. So nínú ìgbàgbọ́ ẹ tó bá jó nígbàgbọ́ òdodo, wọ́n mọ̀ pé Allah Ọlọ́run. So bẹ́ẹ̀ ṣe ń pè ní ṣìgìdì yẹn ní belief tiyín ni. Mr. So ẹ Adepoju jẹ́ kí n sọ̀rọ̀. Ẹ jẹ́ kí n sọ̀rọ̀. láti Tán bá bá ń lo the word ẹ jẹ́ kí n sọ̀rọ̀. Tán bá ń lo the word solat nínú èdè Lárúbáwá, ọ̀nà méjì ni máa ń gbà lò. Wọ́n máa ń lò fún irun táǹkì yìí. Wọ́n dẹ̀ máa ń lò literary meaning pé ìyẹn ń ṣe àdúrà. Ó ti yé. So solat táwọn ń sọ ń bẹ̀ yẹn, kò ń ṣe pé bóyá wọ́n fún wọn ní solat pé ká máa kírun gẹ́gẹ́ bí kí ni ò bá mùsùlùmí ṣe máa ń kírun. Mo pẹ́ ń gbọ́ mi yé. So the word solat nínú èdè Lárúbáwá, ó máa ń túmọ̀ pé irun táǹkì, ó dẹ̀ máa ń túmọ̀ prayer pé kíyàn pray kíyàn supplicate. Ó ti yé. So tẹ́ bá ń sọ pé ẹ̀ ń ṣe kìjì kan gbogbo àwọn nǹkan tẹ́ ń fẹ́ máa kóòtù yẹn pé kíní àwọn evidence táwa náà mọ̀ ni. So okay ní ìṣẹ́jú kí n fún evidence inú Quran Ọlọ́run ló the word solat. Okay ṣé Ọlọ́run náà ń kírun ni? mo mọ̀ yí pé Allah ló sì torí pé èèyàn ò ní belief nínú Allah jẹ́ kí n wo the word Allah kí n má sọ pé Ọlọ́run torí ẹ̀ belief pé Ọlọ́run náà lálá. ẹ jẹ́ kí n mute yín Mr. Razak. Mo mọ̀ yí pé ó ṣàjòjì lára yín. Àkọ́kọ́ bí yín ṣe mọ̀ ṣe ti gbọ́ nípa àwọn ẹni yìí rí. Ẹ sọ wípé rárá ẹ ò gbọ́ rí. Nígbà táwa mẹ́rin jáde tẹ́rí yẹn ṣọ́ọ̀kì yín, ẹ wá bẹ̀rẹ̀ sí sọ pé ẹ sọ láti túmọ̀ sí pé kinní kan sọ láti túmọ̀ sí. So tí n bá dúró sínú yàrá mi nsìn tí n bá ń pray ṣé sọ láti náà lè máa sọ pé mò ń ṣe. Mo sọ fún yín pé sọ láti ló wà nínú Arabic yìí. English translation la fún yín. Tẹ́yìn náà bá fẹ́ lọ kírun ní Nàìjíríà, ẹ máa sọ pé mo fẹ́ lọ pray. Sọ láti ló wà nínú kinní yìí. Sọ láti yẹn ẹ̀ẹ̀márùn ni wọ́n ń ṣe lójúmọ́. Àkókò tẹ́yin mùsùlùmí máa ń ṣe làwọn náà ń ṣe. Bẹ́ẹ̀ ṣe ń forí balẹ̀ bẹ́ẹ̀ ṣe ń rúkú tẹ́ ń sùjúdì ni wọ́n ń ṣe. Mr. Razak Adepoju, gbogbo nǹkan tá a sọ fún yín bí òdodo ni. Mo mọ̀ pé fẹ́ yí ẹ̀yin rò pé prayer ni àmọ́ irun gangan ni o. Torí wọ́n ń rúkú wọ́n ń sùjúdì wọ́n ń ka Psalm. Muhammadu ó invent Quran ó wá ní kẹ́yìn máa kà. Allah tẹ́ bá wo nǹkan tó wà níbi ẹ pé there is no deity, there is no God. There is no God. Kò sí ṣìgìdì kan. Ẹ ti rí small letter G. Kò sí ṣìgìdì kan àyàfi ṣìgìdì Allah. Ẹ wo mọ́kàn. Mo mọ̀ pé ẹ jẹ́ n sọ nǹkan kan fún yín. kò sí nǹkan tẹ́ fẹ́ sọ. Kò sí ọ̀rọ̀ mọ́ lẹ́nu yín kọjá pé kẹ́ ẹ parọ́. Ẹ máa lọ kẹ́ ẹ lọ ṣèwádìí fún ara yín. Àwa ò sọ pé kẹ́ ẹ gbọ́ lálẹ́ yìí, but díẹ̀díẹ̀ náà ni. So ẹ ṣé gan.